Ìgbé tuntun dé o, oyin mama, oyin mama, oyin mama. Alaba fresh kilo lórí o a. Sidi monada, Sidi monada, Sidi monada, Sidi monada. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọtọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe, Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Báwo wèrè rẹ sọ̀rọ̀? Ẹ̀yin wèrè ni ẹni sùn. Ti dá. Mo ti rí wípé apá wèrè ọ̀gá yín ọ̀ka yín. Díẹ̀díẹ̀ náà lámọ̀ sí. Ọ̀yà ta lọ́kọ̀ọ̀kọ̀ ló jẹ. Ráìsì ló lọ fẹ́ rà. Ó tán. Àwọn ẹgbẹ́ rà pa. Ráìsì 300 náà ní ọ̀rà tí ń bẹ tí ò ní já yé ó gbádùn. Onígbèsè àdúgbò. Sórí sì ni. Ráìsì 300 inú. Bá mi fi sóúnjẹ yẹn. Ráìsì 300 inú. Ráìsì 300 inú. Ó ti yọ báyìí. Ẹ̀wọ̀n ẹjọ́ yìí kò pọ̀. Ẹ̀jẹ̀ ti kéré o. Ẹran mélòó lọ fẹ́? Ẹran sí fún. Ẹran sí fún. Nínú. Ọ̀yá. Ẹran mélòó? Gbówó lọ́wọ́ rẹ̀ tó ti gbówó. Ilé ń gbèsè mọ́dà màládùúgbò. Ráìsì èló lọ fẹ́? Ráìsì 300. Ṣé náà lè máa wọ̀? Irọ́ àgémẹ́tẹ̀ ni. Àbí àgémọ́yàn. Èwo lẹ̀ ń ṣe? Ẹ̀wọ̀n ìjà tọ́ fún oúnjẹ jù ọ́. FPC o. Dòdò ńkọ́? Mi ò fẹ́. Ilé ìjẹ dòdò. Fẹ́ràn sí kò gbó lọ rẹ̀. Ọ̀gá ṣé àdé àlọ́ àtàlẹ́ níbẹ̀? Títí lórí ọgọ́ ni wọ́n já àtayọ̀. Ọgọ́ ni wọ́n já àtayọ̀. Mo máa gba ṣéǹjì o. Ẹ̀yìn dákun. Ẹja mi ló ń mú. Ẹni sùúrù náà. Sidi ìjọba bá mi ṣe 10 packs take away. Ẹja ló bẹ̀rẹ̀ pé kúrò àtẹ̀yìn. Ẹ kọlù mí. Kí ni gbogbo rubbish yẹn sì? Manager ṣé wo dábì mọ́ mi? Bá mi ta tẹ́ Síkìní VIP rẹ̀ bí ṣe máa wà ní rẹ̀ VIP ni. Dòdò ńkọ́? Síbi ṣe máa tó ní. Ẹni sùúrù. Sọ́mẹ́sẹ̀ gbọ́dúgbọ́ mi ẹni kúkú lè bẹ́ẹ̀ wájú mi. Ẹ wọ́n lọ sí náà. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ ẹ bá mi sáré pàṣẹ. Tẹ́wọ́ tún sọ báàkì yẹn. Tẹ́wọ́ tún sọ. Wọ́n máa ń là yín mọ́rọ̀ ọ̀la. Tẹ́wọ́ tún tún báàkì yẹn bẹ́ẹ̀ yẹn. Wàhálà ni mo rò. Ondo. Tó ti nílò rẹ̀ tó. Àbí abọ́ fún yóò gan ti sàn bẹ́ẹ̀. Kò sọ gẹ́dẹ̀ mọ́. Ọ̀gẹ̀dẹ̀ gan ṣùgbọ́n náà ti ka lọ. Gọ́lébè ọ̀sẹ̀ sí lónìí. Tó ti gbọ́? Ibà ta lọ sàtìún. Níbi tá a bá lè. Kò sóúnjẹ mọ́. Mọ́nìjà wọ́n ṣe bẹ̀rù. Ọbẹ̀ pàṣẹ. Tí wọ́n bá kọ́ yẹ̀ sí ní àríkà lónìí. Ẹ dá wa lóhùn ẹ̀wọ̀n kò tó jẹ mọ́. Ẹ̀wọ̀n kò tó jẹ mọ́. Hallelujah. Gbogbo yín ẹ mọ̀ lọ lé iṣẹ́ kí dáná lé ní àwọn ìyá náà. Iṣẹ́ oúnjẹ yóò pín. Mo dára, mo tún ti dára lẹ́ẹ̀kan. Mánìjà! Gúlẹ̀dẹ̀! Mánìjà sọ gbádùn báyìí. Mo tún ti sẹ̀sìn lónìí. A ní ìmọ̀rin ní mọ́ra jìjì ká méjì. Àwọn gáàsì ti jóúnjẹ fún mi. Àjẹrán. Tó ti mọ̀ pa àgbàwí ráìsì ni. Tó mọ̀ pa àgbàwí ráìsì ni. Òdìgọ́rò! Yẹ́njà. Ọ̀dọ̀ ikú ẹlẹ́ẹ̀kẹta. Ó lè ní káṣọ bọ́ lọ́rùn ẹ̀. Aṣọ àbọ̀ náà wọ̀ Ẹ̀fọ́ rírò ní àṣọpọ̀ náà. Ẹ dákun. Ìfẹ̀jọ́ orí burúkú lónìí. Ṣé ẹ ti gbọ́? Kọ́ bá ti wọ̀ ọ́, kọ́ ọ mọ́ta yà tán, kọ́ ọ mọ́ gbogbo kọ́sítọ́mà lọ́nà. Mọ́níjà, àmà mẹ́rin ni mẹ́mẹ́. 32. Ẹ ń kọ́.
Ọ̀gá yìí lè fẹ́ràn. Lóòótọ́ ni wọ́n yóò bẹ̀rẹ̀ ẹran 17 ní bẹ́ẹ̀. Ọ̀gá tó pé 17. 17 ní bẹ́ẹ̀ ọ̀ya kó lè dọ́dọ̀ àwọn mẹ́kọ́. Àwọn tó ń ṣiṣẹ́ lè ṣe fẹ́ rí wọ́n ti bọ́ tẹgbẹ́ ayé ẹ̀ tán wọ́n tọ́ pé òkè ló wá gbà tó dé gbogbo ẹ̀ ti sàn ayé ẹ̀ ti sàn. Ọ̀ya lọ kíákíá rárá kò gbẹ̀yìn lọ. Mọ̀mọ́ fọ lẹ́fọ̀ọ́ lónìí ni o. Ọ̀gá mú àdúrà sí mi lọ. Wà á tà ọ́ tà o. Ata ló kọ́kọ́ máa ń tà kéèyàn tó tà tí ó ta. Òsìlẹ́jọ́ máa bá kiri. Kọ́sítọ́mà ṣe wà pẹ́ kújọ́ mẹ́ta. Ṣé ẹ̀rà tẹ́kẹ̀wé lónìí ni? Bẹ́ẹ̀ bá máa wọn àlòkù kan wá tẹ́lẹ̀. Tẹ́ bá lòkù náà mọ́. Ṣé wàá jẹ́ àyín ni? Ráìsì rẹ fẹ́ lónìí àbòkèlè. Kọ̀sàmàlà mọ́. Sábà kù. Ṣé mọ́tò yìí ẹjọ́ fami ṣẹ́kẹ́ àdébẹ̀. Kí ni ká fún irú ọbẹ̀ wo? Ẹ̀gúsí náà ti dà. Ẹ̀gúsí ẹ̀dá. Fún wọn láṣọ gbádùn tó fẹ́ gbé lémúlémú ni. Omi náà òyìnbó yà. Ẹ ṣe sùúrù jàre. Ṣé ìbò lélẹ̀ èyí bá bí bòròrò? Bòròrò lọmọ láti ilẹ̀. Àwa ó lè bòròrò. Ọya kọ́fà rẹ̀. Mọ́níjà. Tó fi lẹ̀ lórí. Gbà. Ẹ jẹ́ wọ́n mọ bí ẹsẹ̀ lọ gba ìlúbọ̀ lọ́wọ́ ìyá kìíní o. Kò sí mọ́ o. Ẹran kan àbí? Owó yìí dà. Ó jẹ́ 1.5 báwọn. Oòrùn jẹ́ bí òsàn owó wàhálà. Ẹ wá big girl like you. Ẹ wá ń wo má pọ̀ láì ṣe kọ̀ǹdọ̀tọ̀. Ìwọ wa lẹ́jọ́ oṣù. Ẹ ṣe kí kúkú gbó Ẹ má bínú. Àwa náà kọ́ láà jẹ́. What's up, bro? Ayi. Ọ̀pọ̀ ọ̀bẹ̀dá tó kù. Ọ̀gá mi. Ẹ̀kújọ́ mẹ́ta. Sidi. Ìdí ẹ̀wọ̀n apá. Ẹ yà Susha. Bá fọ́ọ̀sì. Bá a jókòó síbẹ̀ yẹn. Àwọn tí ọlọ́kùnrin bá jókòó sẹ́yìn. Lálejò. Kọ́sítọ́mà dáadáa. Ẹ wá lé bàbá kó bẹ̀kẹ́ fáwọn ṣe àbí kí gbogbo ilé. Gbígbí bàbá ìsìn àbọ̀nù. Ẹ rí fún mi bí mo ṣe máa ń jẹ. Àti ṣùà. Àná. Tọ́kí méjì kọ́nù. Ó ti yẹ. Ẹran mẹ́ta. No, ẹran márùn-ún. Mo máa ń jẹ́rìí bòdà ara tó sọ. Ó sọ fún mi pé wọn ò níyàwó ní Rásẹ́lọ̀ ni wọ́n. Àwọn ṣe máa ń dá káàkiri. Wọ́n gbádùn báyìí. Ní sùúrù sórí bíbá yìí ó ju fancy restaurant tó fẹ́ gbé mi lọ sórí first taste ẹ̀ ló máa fi mọ̀ pé eléyìí ò kì í ṣe ibi tó fẹ́ gbé mi lọ yẹn sórí taste bíbá yìí ó dáa ju bẹ̀yẹn lọ. Ọ̀yá gbẹ̀rán síwájú wọn. Ó understand ọ̀dọ̀ Sídé láwa yìí. Ó yá gbé sílẹ̀. No. Oúnjẹ tí n bá ti jẹ o gbọ́dọ̀ jẹ. Èèyàn bá lówó jẹ́ńjẹ wa á kún lọ́rùn tí ó jẹ. Yóò kú lójijì. Yóò kú tú ẹ. Ó máa jẹ. Ìwọ kọ́ wọ̀ bẹ́ẹ̀ wí èmi náà ń bá wí. Ibi tí màá ti ń jẹun every morning. Kò jọ ọ̀yá. Bájú wọn ẹ gbádùn lọ. Omi sọ́wọ́. Bómi sọ́wọ́ taste. Àbẹ́bò. Ó dà mo fẹ́ kó kọ́kọ́ jẹ náà kémi tó jẹ torí pé mi ti máa ń jẹ every day. Ariwo táyì ṣàìdì olórí ibú ọmọ. Múlárẹ́ ọbẹ̀ ọ̀dà tí wọ́n fi sọ́wọ́. Ọmọ yìí náà àmọ́ tó ń bọ̀ láìpọ̀ jákulẹ̀. Jẹ́ kò sí kan tó máa ṣe ẹ́ náà. Abọ́ sanwó. Wọ́n wá bí wọn kọ́kọ́ sì kúrò wọ́n fọ́ Mú ọ́n. omi ìṣọ́ báwo ló ṣe rí? Ń bá kiri. Òun ló ń láwọ̀ yẹn o. Ọmọ kan tó ṣẹlẹ̀ ní pé mo actually fojú underestimate on people. Èmi tí mo gbé ẹ débi. I was born and brought up in Lekki, so me use more lifestyle. I know you. Ìgbà tí mo wá taste mo ní pé Mo sọ fún ẹ náà. ọdún mo ń lọ fún Ó confirm ẹ̀. Sórí ibi tí máa ti ń jẹun every morning rẹ̀ Aunty Sidi tó bá ń gbọ́ ọlọ́wọ́ dán. ọlọ́wọ́ dán. Home away from home. Má wo environment wa o. Oúnjẹ tó ń jẹ ni kó máa taste. Òun náà rí bó ṣe rí. Mo wà very sure kó máa gba take away. Congratulations ọ̀gá. Ṣé mo ń jẹ́ ṣe bọ̀? Ó ní kankan tí mo fẹ́ bí ẹ débi ọ̀. Okay. Adèlè bá sọ. Lákùn gbé sí àfọ̀n. Ó wà ní Lekki náà tó ṣe kúkà tán for Gbé 3 sí days. àkànfún. Tọ́mọ ìlú ètò oríṣiríṣi fún mi. Gift mọ́mí ṣíà. Oúnjẹ mi tí mo jẹ kù látàárọ̀. Màmí kó oríṣiríṣi. Mo sọ I'm telling you. oúnjẹ tí mi ń jẹ. Definitely everybody máa lè jẹ náà. Ẹ náà. A lè máa rówó. O lè bá sọ. Èèyàn gbọ́dọ̀ jóró oúnjẹ yìí. Tí o ti lọ kó bí Ọmọ ọ̀tá delete wa for tó kù wa. lọ́wọ́ àwọn. A máa rówó. Ìyọ̀kù wá kíá. Aunty Sidi, ẹ wá. Sí wá. Ẹ wá. Ẹ bá yín sọ̀rọ̀ tó make sense.
Ẹ fọwọ́ kàn. Èyí dá. Wọ́n náà rí. Ẹ ǹlẹ́ customer. Àǹtí ní. Ẹ kú ìjókòó. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. Mo like oúnjẹ yín gan. I really love it. Ẹyin lẹ́sìn. Èmi mọ̀ sóúnjẹ mi. Ǹjẹ́ káwọn ọmọ sẹ́mi ọkọ̀ ọkọ̀ oúnjẹ? Ó máa dájú mi. Torí mo ti fojú underestimate ní pé mi ò lè jẹ oúnjẹ báyìí. Torí wọ́n bí mi síbí báyìí. So, but nígbà tí mo jẹ́ nísìnyí mo rí pé mo jẹ sí. Èmi gẹ́gẹ́ ní pẹ́tí gbàtú lára igun. Àǹtí Sídì o, mo fẹ́ kó taste oúnjẹ yìí. Ó kọ́kọ́ ṣakọ. But at the end of the day, ẹni bó ṣe ń jẹ bí ìgbà tí kò jẹun látàná. Lekki restaurant ló ti máa lọ jẹun. Your food is very nice. No, mi ò use pẹ̀lú ọ̀nà last time bíi Lekki, Banana Island. So, ó ṣe convince mi pé kí n jẹ oúnjẹ ìbọn mi fẹ́ jẹ ìgbà tí ó ṣe mọ́ pẹ̀lú ìrẹsì. Ẹ máa wò yín. Sẹ́yìn ẹ̀yẹ́ wò mí. Ń bí mo dáná dé. Wọ́n máa ń sọ oúnjẹ lójú oorun. Mo sọ fún ẹ. Bẹ́ẹ̀. I told you. Ìyá mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀nà dídá. Wọ́n bọ́ sórí ìyá mi. Látọ̀dọ̀ ìyá mi ló bọ́ sórí mi. Bẹ́ẹ̀ sì ṣe ń wò mí, èmi ló fi lọ́mọ lọ́wọ́. Àmín. Ló túmọ̀ sí pé abínibí ó yàtọ̀ sí ability. Méjèèjì tẹ̀sán òun. Gbogbo ayé mi bí kí mo máa ń fẹ́ràn kí wọ́n fi mí sí kìsìn. Ó bá ń lé. Bẹ́ẹ̀ ni. Nígbà kan mo travel lọ tukọ̀ lu ìní o. Mo lọ Kaduna gbà náà. Wọ́n dà wọ́n gba visa débẹ̀. Kánò. Ìyá. Travel náà ṣe ni. Kò sójà tí ì sìn. Mo ṣe mègídá. Yàsìn Wọ́n ṣe ní káwọn ọmọ ṣe àkúrúdọ̀ kúádọ̀ rẹ̀ láwọn ẹ̀sìn. Sídì àbí. Àǹtí Sídì. Àǹtí Sídì. Ẹ sọ fún mi ní ìsìnkpẹ́lẹ̀ sí different varieties of food. Kọ́dà free station mo lè ṣe yàsìn. Ó dà. Àwọn ọmọ oúnjẹ ṣe gan mo lè ṣe bẹ́ẹ̀rẹ̀ àti tíì. Ẹ ṣe calamari. Oúnjẹ èbó ṣé bẹ́ẹ̀ ṣe tí wọ́n fi kíní méjì báyìí mú. Ẹ sì mọ̀ mo mọ̀ ṣe. Mo ló jẹ́ káwọn ọmọ ṣe o. Àǹtí Sídì o, mo fẹ́ mú ìrìn àjò kékeré kan. Ìrìn àjò lọ́wọ́. Tó máa jẹ́ wípé ẹ máa rí owó. Ẹ máa gbàgbé òṣì. Tó jẹ́ pé ẹ̀yin lè dáná bíbá mọ́. Ẹ̀yin náà máa ní big restaurant. Bigger one. Mo ṣe tán. Ẹ ṣe tán. Ẹ ṣàánú mi. Mo ṣe tán. Baci tó wà ní Lekki ẹ̀. The best. Yeah. The best. Tó wà lápò òsì ní Baci. Tẹ́ ẹ bá ti kọjá bí etí odò, tẹ́ ẹ jáde láti àárín gbogbo odò. Tẹ́ ẹ bá yí sọ́wọ́ òsì yín, ibi kọ́nà tẹ́ ẹ pàjẹ́ tẹ́ fi jáde jẹ́ ó ní Baci. Jésù ńlá Baci. Ṣé wà okay? Ṣé no masha? Òkè odò bíi ti báwo. Ẹ máa sọ fún mi pé ẹ mọ Hilda Baci tó wà ní Lekki tó dáná fún 3 days tó win Guinness Book of Record, a very young lady, beautiful lady. In fact ó ti ṣí restaurant sí Lekki, ibẹ̀ ni mo ti máa ń jẹun. Yeah. Ẹ wò ẹ mọ̀ bínú ẹ mọ̀ Baci tẹ̀ sọ kò yé wa tó ni àmọ́ pé ibì kan wà tí ń jẹ́ Baci àwa lérò pé Johnson ni ẹ̀ ń sọ. Kẹrin olóúnjẹ kan ni tó ṣe oúnjẹ fún ọjọ́ mẹ́ta ó dẹ̀ gba Guinness Book of Record. Èwo ní jẹ́ báwọn. Ife àgbáyé ni. Ẹni tẹ́ wá lọ dáná fọ́jọ́ mẹ́ta yìí ọmọ iṣẹ́ mi ní ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè dáná fóṣù mẹ́ta tí ì ní sùn gan. Láì sinmi. ó máa ń wù mí kí n máa jòkó sí kí sinmi wọ́n bá ti ń dáná. Àǹtí Sídì. kí n máa dáná sá. Àǹtí Sídì o láti sìn lọ ẹ ti ń bá gọ́vùnà tó ẹ ti ń ṣe oúnjẹ fún president ẹ ti ń ṣe oúnjẹ fún àwọn èèyàn pàtàkì bẹ́ẹ̀ ni. 7 million. Mo fẹ́ mú ìrìn àjò ayé. Àǹtí Sídì nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀ àwọn máa organize cookathon fún yín ó máa dáná fún 3 days ó máa beat Hilda Baci òun dáná fún 3 days ó máa dáná fún 4 days so you understand so a máa invite àwọn dignitaries èèyàn ńlá president governors àwọn olóyè àwọn èèyàn pàtàkì ló máa wá síbẹ̀ wọ́n máa donate owó ńláńlá fún wa ẹ pàjù tẹ́ bá close ní èdè tẹ́ bá ṣe tán ẹ máa pa 200 million. ẹ máa rí owó ẹ ní lè dáná bíbá ìmọ̀. ẹ máa lọ sí restaurant sí Banana Island àbí Lekki. Ẹ máa kúrò níbi tẹwà yìí. Ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ náà ọmọ ìgbé gáàsì síta gáàsì síta ẹ bá ti bẹ̀rẹ̀ náà nù. Gáàsì. No. Ṣé rí gbogbo nǹkan tẹ́ máa sè àti gbogbo nǹkan tẹ́ máa ṣe a máa provide fún yín 100 million even more than that. Kẹ́ lè mọ̀ pé ẹ ti wọnú owó báyìí ẹ ti wọnú ọlá ẹ ti wọnú ọlá ẹ ti máa ń rí mi tẹ́lẹ̀ àbí mo wá mú un wá tó fi lè láìkó oúnjẹ yín
ta tó fẹ́ organize nǹkan tá fẹ́ ṣe yìí ẹ taka òṣì dànù. Ṣé gbogbo ń tẹ̀ sọ látàárọ̀ gbogbo rẹ̀ ló dùn mọ́ mi nù àwọn èèbó kan wà tẹ́ fi sáàárín ọ̀rọ̀ tẹ̀ sọ tèmi ò gbọ́ àmì mo bá ti délé ń pọkọ mi jókòó ń sì sọ fọ́kọ mi ntọ́kọ mi bá wá sọ wọ́n bá ti gbà mo ṣe tán. kan àṣírí náà la fẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀gá ṣe mistake kan tọkọ yìí bá fọwọ́ sí pé jẹ́ ẹ ṣe tẹ́mi manager bá ti fọwọ́ sí you don't go anywhere yes sir ẹ wo bẹ́ẹ̀ kẹ́ ẹ wá sáyìn sọ́wọ́ mi àyàmọ́ sáyìn. ọbẹ̀ sórí ibu yìí. ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ má sọ̀sì ẹ̀ wọ́n dá sọ ni sẹ́wọ́n lọ́wọ́ kọjú ayé mi. ọ̀rẹ́ ìbú pa ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe nu tí wọ́n di ẹ̀mú yín tẹ́lẹ̀ ní management ṣe gbádùn sá. ọ̀parẹ́ manager ayé mi. ẹ dẹ́kun inú tẹ̀mí ẹ wò ẹ sọ ọjà ni mo bá ti wọ́kọ̀ ló sọ̀rọ̀. ẹ wo Aunty Sidi fún nǹkan tẹ ẹgbà mo kọ́kọ́ fẹ́ fún yín náà ẹ ti dúró mo fún yín ẹ kọ̀ọ̀kan fẹ́ lè ṣe ara rí dínà recharge card tẹ́lẹ̀ mọ̀ pé sí ń bọ́ sínú ọlá ẹ ti dolówó ẹ sọ pé orí olówó ni mo fẹ́ bá ṣe mi ò bọ́ tòṣèré wà lẹ́yìn yìí tó jẹ́ manager. ẹ jẹ́ ń wọ ẹran fún yín. báwo ẹran fún wọn látọ̀s ẹ jayé lọ bẹ́ẹ̀ ṣe wà yìí ìdáná ẹ má jẹ́ kí n bá wa. ọjọ́ méje ni ẹ jẹ́ ló báwọn ọmọ máa donate a máa rí owó. ẹ ti ráyè mo ṣe wà ìmọ̀ lójú ọ̀rọ̀ mi àwọn áńgẹ́lì tí máa ń gbé bí mo ṣe ń jẹ wọ́n ní ọ̀gá wọn. Iná dídá is my hobby èmi gangan alábà fresh mo ti jẹun Sidi ti pẹ́ o lọ́jọ́ tó Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi ọlọ́wọ́ síbí ni o ṣọkọyọkọtọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe Sidi ló lè ṣe mo mọ̀ Hilda Baci ẹ̀kọ́ wọlé mi kì í ṣàrùngún tẹ̀bá kọ́ wọlé mi ẹ̀ ò ní kábàámọ̀ tóró ohun tẹ́lẹ̀ dùmarè fi hàn yín ni ó dá mi lójú I can prove myself in anywhere. Ọlọ́run èmi Sidi olóúnjẹ ìgbàlódé má gbalẹ̀ má gbọ̀nà má tún gba gbogbo ìlú ká ohun tẹ́nibọ́dì ò ṣe rí má ṣe jù bẹ́ẹ̀ lọ ó dá mi lójú gbangba ẹ kówó lé mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o ṣọkọyọkọtọ̀ ó gbẹnu tán. tẹ̀sí ẹ wo Sidi ló lè ṣe Sidi ló lè ṣe mo mọ̀ Hilda Baci. Egile aṣọ rẹ ń kọ́ bí kí ní jàre aṣọ rẹ ń kọ́. ìgbà tí mo rí pé ṣọ́ọ̀bù yìí ni mo bọ̀ ń tẹ́ mi wá wẹ̀wù. ní òṣè wọ́sọ tó ti jẹun. rárá. ó yà lára ẹ̀ máa ń jẹun tá à ń sí lọ. ẹran kò pé ká máa ra ẹran bẹ́ẹ̀ mọ́ ká lè ra àwọn ata lóríṣiríṣi. Màámi àti odò yẹn kọ́. Ondo Savannah ó kiri lọ kò ní pẹ́ dé náà là ń dúró dè ká lè palẹ̀ mọ́ gbogbo òkè. àti odò kiri lọ. mo lọ wá wà. ìgbà tí mo bọ̀ láti ilé tí mo ya ọ̀dà àwọn bàbá Samuel ni máa rí wọn tí wọ́n sùn. láì pọ́ńdò fẹ́ gbọ́dọ̀ ọmọ tó ń sọ. mo ti mọ̀ pé ìdígbà mi gbọ́ wọ́n á gbé snack. ra ẹ̀fọ́ jàre kò sí rárá. ọ̀gá. Savannah rè. ẹ̀wọ́n tó ṣe jánu. mo ti ṣe báyìí. máa ń sọ lórí òbúkú àtọkà wọ. sọ́ra rẹ̀ ṣé nǹkan kan mẹ́nu rẹ̀ bọ́ ti tà. abẹ́ẹ̀ rí. bàbá mi sọ òwe ní irú mi. ṣé mi mo bọ́ gbèrú wá bá mi sọ bàbá mi sọ. wá bá mi sọ̀kọ́ wá bá mi gbé kalẹ̀ ni. gbé kalẹ̀ fún rẹ tó bá ti lè gbé kalẹ̀. ọ̀gá bá mi sọ. bẹ́ẹ̀ sọ mọ̀ bọ́ ní ìdúró rẹ̀. gbégbé bá mi sọ olùsí àbúrò lòdì. ẹrù ìwúwo. bóyá ó dá mi síbẹ̀ ni. owó mi lè gbé. owó tẹ padà.
ọ̀gá. Kò sówó ìlú. Ìdọ́nà pé gbìyànjú náà ní ètò ẹ̀sùn pẹ̀lú ìdílé àwọn bíríkìlà yìí bá wá jà ló ti gbẹ̀gí náà jà ètò ìyàwó wọn dáná kò sóúnjẹ. Ayé ẹ ti pẹ́. Ayé àpẹ̀ wá sákú. Ṣọ́ọ̀dé. Kí ni mo dà pẹ̀ sọ̀rọ̀ ọ̀gá ṣẹ́ bẹ̀ bẹ́ẹ̀? Ṣé bẹ̀ bẹ́ẹ̀? Ṣé àdá ṣèpèsọ́ ẹ? Ẹ ṣèpèsọ́ ọ̀gá mi ti mọ̀ pé kò lérè lára. Ṣẹ́rẹ́ tó bá ti tẹ́gbọ́ ayé ẹ̀rọ àti gbé yẹn gan-an àwa gbọ́dà kéjẹ́ pé èrò rẹ̀ wọ́n ti tẹ̀ fọ́. Ebúkú ayé ló yẹ. Oyè yẹ ẹ̀rọ náà ó lò sí tútù. Ọ̀gá ọ̀dà. Ẹran kún ni o. Ewédú gan ọ̀farapa. Tó ta lónìí wọn láwọn ọ̀dẹ̀rún ó ti dá dákun àmàlà mélòó ló kó lọ. 32. 32. Mo tẹ́ ẹyọ kan ọ̀gá. ẹran 17. Mo tá àmàlà kan ọ̀ràn kan. Mọ́níjà ẹ̀sìrò rẹ̀. 32 ẹran 17 32 plus 7 32 divided by 17. Ṣé ká yọ tó jẹ kó bẹ́ẹ̀ ni àbí? Ìrara sípò. Plus 18. 17. That's other 45 ni. 45. Bẹ́ẹ̀ bá wá sí ìdò 200 ní 30 mélòó ló jẹ́ báwọn. Ayọ̀ sọ́dẹ̀ tí mẹ́mẹ́ ọjọ́ 5,000 5,002 báwọn. Bára ayọ̀ owó oúnjẹ tó gbé lọ tó tà. Wọ́n bá tí ó kù bóyá ní ojú 16 lọ báwọn. Kí ló ṣe? Kí ló ṣe? Ṣé owó mi ló bá fẹ́ dí ẹgbàá yóò bá láòdé ní òkè gbàlà lójú sákògbó lu ayé ló bá fẹ́ dọ̀gbà yìí ló bá tún dá sí ọ̀fọ̀ mi báyìí. Ẹ̀ẹ́dẹ́ òkè gbàlà tó bá bẹ́ẹ̀ wọnú ayé náà ṣó yé ìdí rúbí tó fi máa rọrùn ayé mi. Ọ̀gá ìjọ ẹjẹ gbọ́mọ̀ ìbáwí lòdì. Ayé ò balance. Olùsí ọ̀rọ̀wọ́ ọwọ́ ti kán rí. Yẹ̀gán kán yín. Ẹ̀dẹ̀ ọwọ́ gánà wojú ló la ká máa mọ́ sọ̀rọ̀ ló la ká mọ́ yàgbá. Ẹ pẹ̀lẹ́. Iṣẹ́ rẹ̀ ti tán. Ìwọ tó ṣe pé ní oṣù ni wọ́n náà ti ta ẹsẹ̀ rẹ̀ ṣe sí. Kọ́dà ó ti ní fíùsì. Èmi ọ̀gá wọ́n sùn. Mami o. Ọrùn dúró mi àtọ̀ orúkú. Ọ̀dà ní ìtọ́jú ọrùn mi àtọ́jú ọdọ́jú kú o. Èmi. Àwọn ọmọ tó tó bá sùn máa ń ganu bí ẹsẹ̀ ẹran. Ẹgbẹ́ ìdákẹ́jọ. Bàbá yé ẹnu ẹ̀ ojú ẹ̀ ṣe ganu ẹ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kì í ṣe ní duplicate mi ni. Ọ̀dọ́ mi á sùn orun ìjà mi á sùn orun kú. Orúkú ló sùn. Ọmọ fi ayé photoshop ara ẹbí o bá gbogbo yẹn ṣe ọwọ́ bẹ́yìn. Bó ṣe ṣọwọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe sọwọ́ lọ lé yín báyìí tó ìsọwọ́ délé yín ni. O tún sọ tún ganu o tún kàn tán. Olórí burúkú olóṣì. Ìṣáàfì so oúnjẹ nílé lálẹ́. Kò sóúnjẹ nílé lálẹ́. Ọ̀gá mi ò kì í lọ. Ọ̀gá mi ò gbúdọ̀ wọlé. Bàbá rẹ̀ mọ́mí ẹ̀yẹ kì í mọ́mí ẹ̀yẹ kì í mọ́mí bẹ́ẹ̀kì. Ṣáà fọwọ́ ṣọ́ọ̀bù ọ̀gá mọ́ni gbẹ́. Ẹ̀rọ nínú ọ̀gá. Ẹ̀rọ náà. Sidi gbé tuntun dé oyin Mọ́níjà. Olóṣù. Ọ̀gá náà ní tẹ̀lé. Má sùn kúta lèmi. Má sùn ẹ kúta lèmi. Mọ́níjà. Mọ́níjà ẹ̀ka kẹ́kọ̀ọ́ dé o. Níbo làwọn kọ́sọ́mù ẹ wà? Ọ̀nàbà. Mọ́níjà. Mọ́níjà. Bí ẹ bá fọmọ wọ́ mọ, yàtọ̀ yóò lù kan pa. Mọ́níjà. Olóṣì òde. Mọ́mí fẹ́ jẹun. Kárò àgò fẹ́lẹ́. Mọ́mí ẹni bá ti. Sidi jẹnu tán. Ẹ̀fọ́ ríro ní dẹ̀gìrì. Ìbálòpọ̀ àbọ̀dé ṣọ́ọ̀bù lónìí náà ni mo ní kí n sọ fún yín. Nígbà tá ń tajà lọ tí gbogbo rẹ̀ ń lọ bí kan náà àwọn kọ́sítọ́mà wa bó ṣe dénú Tóòsì ló kọ wọn Bàdá Tòkunbọ̀. Nígbà wọ́n dé àwọn àtọ̀rẹ́ wọn wọ́n ní ọ̀rẹ́ wọn ń gbé ìlú Èbó tí mẹ́ ní Lẹ́kí ní ń gbé ìlú Èkó ní Lẹ́kí mẹ́wọ̀n. Ṣó fẹ́ gbé ẹ̀fọ́ rẹ̀ ni? Rárá o kí nìyẹn o wọ́n ṣe agbèmí fọ́ọ̀rẹ́ wọn rárá o nígbà náà ni wọ́n bá sà ń jẹun nígbà wọ́n ń jẹun gan lọ́rẹ́ wọ́n ń sọ pé sóúnjẹ yóò sì dùn báyìí wọ́n lóúnjẹ mi dùn wọ́n bá jẹun tó bá bẹ̀rẹ̀ sí ní lá ọwọ́ òun ò mọ̀ pé oúnjẹ mi ó dùn báyìí o. Má bínú bọ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ jẹ́ kọ́ mọ̀ yọ sọ̀rọ̀. Ọ̀yá. Nígbà tí a sà sọ̀rọ̀ lọ ni wọ́n bá ní ẹnìkan ń bẹ tó sóúnjẹ fọ́jọ́ mẹ́ta
làwọn lọ́balọ́ba àwọn níjòyè gómìnà president orílẹ̀-èdè pé wọ́n wá wo arábìnrin wọn bá fún arábìnrin wọn ní owó ni wọ́n bá bi mí léèrè pé ṣé mo lè ṣoúnjẹ fún ọjọ́ 3 àtààbọ̀ mo bá lè ní ṣoúnjẹ fọ́dún kan mo bá ní tí mo bá ti ṣe o àwọn gómìnà o àwọn oríṣiríṣi ni wọ́n wá máa wò mí wọ́n máa fún mi lówó pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ṣàdárúkọ mílímílímílímílímílí nínú ọ̀rọ̀ owó mo bá ní pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ mi mú ọ ṣeré ọ̀fẹ́ fantọ sọ yìí sí mọ tó ọ̀fẹ́ sọ. inú mi dùn fún yín. inú rẹ̀ dùn fún mi náà ni wọ́n bá ṣàṣọ bẹ́ẹ̀ fún mi pé nígbà àwọn lóun tó jọ mí lójú jù bẹ́ẹ̀ wọ́n bá fún mi 30,000. ìfẹ́ sọ tẹ́lẹ̀ ni o tó bí wọ́n bá sọ ní ìsìnlẹ̀ nìkan pẹ́ wọ́n bá fún mi 30,000. lọ́ba ní ṣé mo lè ṣe mo ní mo lè ṣe àmọ́ o nǹkan kan sọ fọ́kọ mi nítorí òun mọ̀gí lẹ́yìn ọgbà mi èmi ń ṣe nǹkan lẹ́yìn ọkọ mi wọ́n bá ní kò sí wàhálà pé nígbà tí mo bá sọ fọ́kọ mi tán kárí akásí pàdé àmì bá ṣe gìrì wo. rárá o gìrì ọmọ ọmọ kí ló fẹ́ sọ ọyá pẹ̀lú ọkọ mi. Guinness World Record. ẹ̀yin tí wọ́n pè náà tí wọ́n pè lọ́kọ mi sọ olówó orí mi tí wọ́n pè náà. sọ pé kàmá. sórí àwọn olóyìnbó wọ́n ní nothing good comes easy ìyẹn ni pé tó dáa kì í wá fast. tí wọ́n bá ti wá ń polówó oríire fún èèyàn tọ́ṣe oríire bá fi jẹ́ 200 kéèyàn mọ̀ pé nǹkan ti wà lẹ́yìn ẹ̀. àwọn olórí ibi wọ́n yìí máa ń ṣe inú wọ́n tẹ̀ ní ẹ̀ka nu ọjà ń bẹ̀ wọ́n tí ń polówó àwọn ọ̀sẹ̀ oúnjẹ bá lọ́sẹ̀ yìí o prosperity o ọba lọ́sẹ̀ yìí o ìlọsíwájú o aṣọ rẹ̀ sì ti ya. wọ́n wá gbé ọṣẹ prosperity sínú polybag. bẹ́ẹ̀ ni wọ́n á polówó rẹ̀ ẹnìkan tí mo mọ̀ láyé mi tí máa ń ta ọṣẹ tí máa ń tòróró wọ́n ta pure water wọ́n jọ gbàdúrà sí náà ni wọ́n lọ sórí òkè wọ́n lọ àwọn bíìsì orí òkè ẹ̀rìmọ̀ orí òkè ìṣẹ́gun bí wọ́n ṣe máa ń gbàdúrà nù ms empire ló kọ́ wọn bẹ lórí Instagram àwọn yẹn wọ́n fọwọ́ wọn sọ̀yà ọ̀sẹ̀ wọn ṣiṣẹ́ àdúrà ni wọ́n ní ká ìjọ lọ ni ọ sọ sínú àwẹ̀ ọmọ gbàdúrà fúnra rẹ̀ ms àgbàlagbà oyè ni wọ́n àdúrà ń gbà lọ́dọ̀ wọn. very good now sórí tí ń sọ yẹn ó fojú jọ gbígbá o. 20 meters for you know. ó fojú jọ gbígbá. sàrà rẹ̀ àwọn ọkọ mi ẹ̀jẹ̀ ń sọ fún yín. okay. ṣé ẹ rí ìwé dàtò kún bọ̀ wọ́n lówó àmọ́ tírẹ̀sì wọn kódà wọ́n nílé 2 ládùúgbò wa tí mo sì mọ̀ sí pé àwọn olówó ni wọ́n lè gbà yẹn wọ́n máa ń fọwọ́ yín gan lówó. kọ́sítọ́mà dáadáa bẹ́ẹ̀ ẹni tó easy láti gbàyàn láyé lẹ́ni tó bá ládírẹ́sì méjì ẹni bẹ̀ tó bá ti ń pè tó kún bọ̀ kì í gbé Nàìjíríà o wọ́n máa ń lọ ní o tó bá dẹ̀ gbàyàn àti tètè sá lọ ó yá sí wọn létí máa fẹ́ gbàrún mò ń bọ̀ o. ayéle. mo fẹ́ sọ̀rọ̀ kan. lókù. mo fẹ́ sọ mí ní Tòkunbọ̀ má sọ̀rọ̀ fún ẹ wo wọn náà dákẹ́ ẹ wo dákẹ́ yan wọ́n máa jẹ́ bàbá rẹ̀ máa ń gbọ́ máa yàn ọ́ jẹ́. káṣí pé nǹkan tó ń ṣe ó mẹ́sùn kéde àní ṣé common sense ọ̀sán pé mò ń sọ wọn ọmọ ń kọ́ ti bàbá ẹ̀. wọ́wọ́ gbó lọ. mo fẹ́ sọ pé Tòkunbọ̀ ní. má dá sí mọ́. ní ìyá bàbá ẹ̀. rárá ìyá yín náà ni. ṣé o rí ní ta máa ṣe ni anything at all mi ìfẹ́ kó pa ìwà àtàwọn èèyàn yẹn pọ̀ lájẹ pé mi àti wọn ríra o. n tí mo sọ náà nù. tí n bá ti rí wọn ojú inú. ìjọ lò. bá ti sanction báyìí màá ti get pé àwọn eléyìí. worse. tó wáyé pé èèyàn gidi ni wọn máa ti mọ̀ pé
go. Yàrá ó yé mi. Sẹ́rí lónìí torí gbogbo tí wọ́n fún mi àwọn ẹja oríṣiríṣi ojú yọbọ gbogbo rẹ̀ mo ti rà mo ti sí yá sẹ́fọ̀ kódà ẹ̀fọ́ lẹ́gẹ̀ẹ́sàn yìí wọ́n lọ fẹ́ jẹun bó ti jẹun ní ṣọ́ọ̀bù ní sí ọ̀nà àsìkò tó sò tí tó lọ́sùn. Àpàdé lẹ́sẹ̀ Jésù àbódojú àlà ló fẹsẹ̀ ìwé méjèèjì. Ẹ̀fọ́ ọmọ ilé ó dìgbà mo gbọ́dọ̀ pé dìgbà ó dìgbà ó ṣe. ẹ̀fọ́ ọmọ ilé wọlé lọ ẹ̀fọ́ ọmọ ilé mo máa rí pé èèyàn máa ń kálò mi rí pé èèyàn máa ń ṣe èsùké inú kálò lò ó ṣe sọ́ǹdì àti jí ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ dákun ẹgbó bí kí n lè gbọ́ mú oyún ọmọ ìwá láti ta o ṣé àmọ́ kó bẹ̀rẹ̀ sí lọ́rọ̀ sípítù lọ́jọ́ tí mo bí ni. báwo ìfẹ́ mọ̀. bó lè dáhùn mi tí mo. a máa ṣe DNA àti débẹ̀ ni. ẹ̀dùnú bá a ṣe DNA àbí ń tẹ́ ẹ pé ní ìsìn ńgbà tọmọ kọ́kọ́ sọ̀rọ̀ tá lọ́kọ́ pé bá kọ́ ló pè. kí n kọ́ ló pè barista ló ń pè. kí ni gbogbo eléyìí báyìí látàárọ̀ báyìí. aláwa ṣe mítìn àárẹ̀ àwọn tàbí bá ṣe mítìn kí ló dé kí ló fàdí lẹ́nu ká ṣe mítìn báyìí. wọn ní pẹ́ ṣé kò ní time tẹ̀sọ̀ ṣé ẹ̀jọ́ ṣàrímẹ̀ time wọ́n tó sọ pé níbi ká tètè adé nìsín over 2 hours sáàárín wọn èmi ò ń ṣe business báyìí náà. ọmọ náà ní sùúrù mo mọ̀ pẹ́ lọ bí iṣẹ́ tó yẹ yín báyìí ẹ̀ ṣe ẹ̀ka àmù ẹ wo báyìí ẹ̀ka àmù ẹ̀ ní sùúrù wọ́n tó dé ní ìṣẹ́jọ́ owó fún yín láti nígbà. kì í ṣe àkáàmù kì í káàmù kì í ṣe fi bọ́ lọ́wọ́ mi tí ẹ bá ti wá bọ́ lọ́wọ́ mi ẹ̀ ṣé máa káàmù náà lọ ni. aṣọ ẹgbẹ́ aláfẹ́lẹ́gbá. sọ máa ń ṣe àsùn lọ́sàn-án. bọ̀dà tó sì ẹ bójú mi jẹ́ o ẹ bójú mi jẹ́ kí nìyún náà kí nìyún kọ́lẹ̀ kí nìyún ẹ sì dọ́kọ̀ mi jòkó látàárọ̀ kì í ṣe ìlẹ̀ fún táìmù ni ọkọ̀ mi lọ bí iṣẹ́ kò lè lọ bí iṣẹ́. ẹ má bínú ṣẹ́rí akọni láti sort àwọn nǹkan tó yẹ ká sort ká tó débi báyìí ni pé nǹkan tá a fẹ́ ṣe kì í ṣe àwa nìkan ẹ ti understand so that gbogbo a lè lọ successfully amicably so that kò ní sí problem a ní láti balance ẹ lọ́tún ká balance ẹ lọ́sì so that everything máa lọ bó ṣe yẹ kó lọ ẹ má bínú. kẹfẹ gbọ́ fat òṣì lẹ ń ṣe Ọlọ́run tẹ́ bá yóò sọ fún yín ṣé àwọn tá à ń dóde ni láyé ní àìtí yóò balance ìkan ga ìkan kúrú èmi ló kó business partner máa ń dọ́gba ni ẹ wá tí wọ́n ń dára dúró náà kí ni confidence ẹ nínú ẹ ń dábàá dúró now you told my wife pé ẹ fẹ́ rí wa èmi gbogbo ń tó ẹ kí n lọ ṣe mo filẹ̀ mo parọ́ níbi iṣẹ́ mo ní kọ́ fún mi 1 hour mo ti lọ over 2 hours sí báyìí ẹ dé ẹ ní ìwà so sorry òṣùwọ̀n ni kí ni gbogbo yẹn ṣé ẹ gbé wa anything that has to do with time I don't joke with time. I'm a time conscious man. When you have punctuality is the soul of any successful business. I don't just care what successful. mo sọ fún yín. mo lé lè bó lọkọ mi ẹgbẹ́ yìí náà ní ní tẹ̀sán ní ìsìn ní tẹ̀fà. àti Sidi ṣé ọkọ yín lélẹ̀. ọkọ mi nù. ọkọ ta ni mo jọ tó ń bẹ pọkọ yín ni wọn ọkọ ta ni mo jọ ìgbà tẹsán ṣé kò ní pọkọ ọmọ wa ẹdẹdẹ báyìí bá mi lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ kí ló ń ṣe é tó rúd báyìí. ẹ má bínú sá ṣe orúkọ tèmi ni Máyọ̀. Tókunbọ̀ lórúkọ mi. ó jẹ̀bi tó Tókunbọ̀. To be very honest máa yìí ní ìgbéraga ọ̀sá ṣé àbíkí ni wíńgò ló ń gbá ṣé promoter olórin ni. ẹ kí wàá ní dread tẹ̀ ṣe. àwọn tí wọ́n ń gbé lẹ́kì nù. lẹ́kì ni bó ṣe máa da bẹ́ẹ̀ ṣe máa kúrò ní position tẹ wáyé ni àwa náà ń gbà lórí Aunty Sidi ni o tí ó bá jẹ́ Aunty Sidi tó mú jẹ́ sè á ní sí ibi tó yẹ ká wà ó lójú ibi tó yẹ ká lọ o. ok mo ti gbọ́ ẹ understand so ẹ ní sùúrù sà káyé yín lè dá la bá wa o ṣé ẹ fẹ́ dolówó
ṣé máa fún yàn lówó ni. Oh my God, ẹ ní nǹkan tó lè sọ yín dolówó. èmi ni ògo ìdílé wa. Owó ló dúró yìí. sí disco. ṣé ẹ rí ọmọ yìí Olúwa mo dúpẹ́ ọba tí ò jẹ́ ìṣìyàn Ọlọ́run tí ò jẹ́ ìṣìgbé nígbà tí mo pe àwọn ọ̀rẹ́ mi kan jọ mo ní Sídì ni mo fẹ́ fẹ́ mo sùn lójú oorun báyìí Olúwa wá dá a padà sí ọgbà Édẹ́nì máa rẹ́ ẹni tó mú èso bọ̀ mo kàn fún wèrè ń gbàánu ni mo kàn rí Sídì tó wájú ọdẹ mi ṣètò tiẹ̀ yẹn ó fresh ẹ̀mí máa sọ mi pé èso àjẹdálé lọ́mọ yìí àwọn ọ̀rẹ́ mi yẹn ní àlejò lára ẹ̀ bọ̀ tó gbé mo ní foresight mo á ní ọmọ yìí ni màá fẹ́ látìgbà tí mo ti wá fẹ́ mi ò regret Sídì o ṣe tó bójú mi jẹ́ o ṣe God bless you. O ti sọ ìdọ́lọ́lá báyìí. Láti di. Àti di. Now let's go to business. Nígbà tí ó bá mi sọ̀rọ̀ ó ní àwọn kan wá wọ́n introduce nǹkan sí yàn ṣé mọ̀ pé nǹkan tó yájú láyé ní ìsìn ni pé kí wọ́n kan kíní kan sáré ògèrè hotel attendant needed 70,000 per day kí wọ́n máa kàn fà address back àbí call this number kí wọ́n máa sáré burúkú lọ́bẹ̀ ní wọ́n máa fi ń dórí wọn dànù gbogbo àti wọ́n sọ kí ni ẹ̀ ń jọ promo lójú mi pé báwo ni ẹ ṣe máa lọ báyọ̀ shop tó máa introduce business tó dẹ̀ fẹ́ sọ̀yàn di millionaire but as a very wise man mo ń rò pé bọ́ ẹ̀kan fẹ́ gbá wa mo wá ní kó jẹ́ kí n rí àwọn ẹni yẹn so wá ló máa pè yín wá you are welcome let us hear from the horse mouth. Thank you, sir. Actually, àti make arrangement àti pé àwọn ìwé oríṣiríṣi tọ́dẹ̀ ti agree láti sponsor nǹkan tá a fẹ́ ṣe. So àwọn nǹkan tó kù díẹ̀ tí àìtí a máa lọ gbà yẹn like a máa lọ rent ẹ̀ so tá a bá ti pa ikú kátàn ìtàn pé gbogbo tá a bá accumulate tá a bá rí lórí ẹ̀ a máa wá pín a máa kọ́kọ́ dá owó tá a fi pọ̀ nǹkan padà ká tó kù. So ká sọ pé àwìn competition la fẹ́ ṣe. No, it's not a competition, sir. We have to take understand. A fẹ́ lọ gbà ni, a fẹ́ rent ẹ̀. Tá bá ti wá ṣe tán, a máa kọ́kọ́ dá owó yẹn padà. Ká tó bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ̀. Ó ṣe dá. Now, another question. Ẹ má bínú o. No wàhálà. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́. Owó tí à ń san pa ẹ̀, owó wa tí ìyàwó mi fẹ́ pa. Owó tí Sídì Kàtù ọmọ olóyè alálùbáríkà tó bá rí ẹjọ́ ta ló máa wà ní ìṣáàjì báwo la fẹ́ ṣe owó yẹn gangan káàtì wá sọ pé àwa pa owó yẹn báwo la fẹ́ ṣe then ta ló máa wà ní ìṣáàjì. sà ṣe rí lórí ìyẹn nǹkan tá a fẹ́ ṣe kì í ṣe ọ̀rọ̀ bójúbójú kò dẹ̀ sí ìrẹ́jẹ ńbẹ̀ accountability wà fún nǹkan tí a fẹ́ ṣe ẹ ti understand so kò sí nǹkan tí a fẹ́ fi bòyín lójú ńbẹ̀ nǹkan tí everybody máa rí ni. tí akémi wà ní ìcharge owó àbí òun àbí ẹ̀yin àtòun Adélejò wà ń bẹ̀. kẹjọ wà ń bí owó. Bálùkù ẹ̀yin ni kẹ́ wà ń di owó. n tí mo fẹ́ sọ nìyẹn. ọkọ mi ó wà ń di owó tọkọ mi ò bá ti wá sí ń di owó ìṣẹ́bẹ́. No. wọ́n máa jọ wà ń di owó so wọ́n á jẹ́ aṣojú fún àwa àwọn á jẹ́ aṣojú fẹ́yìn náà kò ní sí ìrẹ́jẹ. tàbá ń kà ní ọwọ́ mi ló máa wà. ọjọ́ máa wà àlejò máa kà á máa jọ dì mú ara lọ́wọ́ báyìí ni èmi lè mú ẹ máa dì mú. ẹjọ́ máa kà á. sí ẹ sà èmi àti yín lajọ máa wà in charge o bá ṣe ń bọ́ sí lọ́wọ́ a máa bọ́ sí ní lọ́wọ́ sọ máa kọ́ ẹ kò sí wàhálà ẹ máa kọ́ kí n máa kó dání kò sí problem. ẹ dákun sà ẹ má bínú sà o kí ẹ tó délẹ̀ kan ọkọ mi á béèrè fún àsun àtẹja ó fẹ́ jẹ àsun mẹ́ja àmọ́ wọ́n ní wọ̀nyí sàsun ní ọ̀sán dandan àmọ́ wà wò pé kí ẹ gba ẹja fọ́kọ mi àtẹ́líkì mẹ́rin sí. wọ́n ní ìdẹ̀jà ẹ kọ́kọ́ ẹja wà. ẹ ṣe mama ẹni kan fún pé ẹlẹ́kẹta rẹ o kẹtẹ ẹ ṣe. Sídì ṣẹ̀ṣì máa mú anything sí tó mọ wípé mọ́ọ̀tì kan lè ti mú dáadáa ṣe máa bọ̀. ọ̀sásì ń bọ̀ kí ni problem pẹ̀lú máa yìí I said anything tó bá fẹ́ bá mi sọ ṣe bẹ́ẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́ má máa fọ fence bá mi sọ bí àwòtẹ́là jẹ́ kọ̀rọ̀ máa lọ báyìí jẹ́ kọ̀rọ̀ lọ báyìí don't dump the table a máa jà o. ẹ jowú gan o. kí lẹ́rìí ẹ jowú gan o. ọkọ mi nífẹ̀ẹ́ mi gan.
I can prove myself in anywhere alone. Èmi Sidi olójà ìgbàlódé. Màgbálẹ̀ màgbọ̀nà màtúngbà gbogbo ìlú ká. Ohun tẹ́nibọ́dì ò ṣe rí má ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó dá mi lójú gbangba gbangba. Ẹ kówó lé mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọ yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Tẹ̀sí ẹ̀ wo Sidi ló lè ṣe. Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Sidi jẹjú jẹmú. Sidi jẹjú jẹmú. Òpó etílé ni Sidi lérò. Sidi padà jẹjú jẹmú. Ó kọjá concussion. Ẹ fún Sidi ní bàbá ṣe àkọ́bíjókòó. Amúnibú ni ẹran ìbíyẹ. Sidi ẹlẹ́nu mọ́sà o. Ó gbìyànjú ni ká ṣe oúnjẹ. Níbi ká ṣe rẹ́sì. Jọ̀lọ́fù ni. Fried rice ni. Kárò sẹ̀mó kó fẹ́lẹ́. Kárò pàkó fẹ́lẹ́. Kágúnyán lódò jíjẹnu tán. Ẹ̀fọ́ ríro ní dẹ̀gìrì àtẹwédú. Níbi ká ṣe bẹ́ẹ̀ Sidi ṣe yéye òwe. Iná dídá is my hobby. Èmi gangan alábà fresh. Mo ti jẹun Sidi ti pẹ́ òhó. Lọ́jọ́ tó Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọ yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe. Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Ẹ kówó lé mi kì í ṣàrùngún. Tẹ̀bá kówó lé mi ẹ̀ ò ní kábàámọ̀ o. Tóró ohun tẹ́lẹ̀dùmarè fi rán yín ni. Ó dá mi lójú. I can prove myself in anywhere alone. Èmi Sidi olójà ìgbàlódé. Màgbálẹ̀ màgbọ̀nà màtúngbà gbogbo ìlú ká. Ohun tẹ́nibọ́dì ò ṣe rí má ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó dá mi lójú gbangba gbangba. Ẹ kówó lé mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọ yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Tẹ̀sí ẹ̀ wo Sidi ló lè ṣe. Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Sidi jẹjú jẹmú. Sidi jẹjú jẹmú. Ó gbà tí ó ní Sidi padà.
Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe. Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Kásẹ̀ oúnjẹ. Níbi kásẹ̀ rẹ̀ sí. Jọ̀lọ́fù ni. Fried rice ni. Karo sẹ̀mọ́kò fẹ́lẹ́, karo àgò fẹ́lẹ́, kájúyàn lóde jíjẹ nìkan. Ẹ̀fọ́ ríro ní gbẹ̀gìrì àgò eédú. Níbi kẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe yéyé. Iná dídá is my hobby. Èmi gangan alábà fresh. Mo ti jẹun síbi ti pẹ́ o. Lọ́jọ́ pé ìdìmọ̀ náà dá, ìdìmọ̀ náà dá, ìdìmọ̀ náà dá, ìdìmọ̀ náà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe, Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Ẹ̀kọ́ lé mi ní kí n ṣàrùkú. I can prove myself in anywhere. Ọlọ́run èmi Sidi olójà ìgbàlódé. Ṣé bọ́mọdé ọ̀rẹ́ mi tó ń ta aṣọ fún mi lọ síbẹ̀. Ṣó gbádùn? Ṣó gbádùn? Wàhálà ló kọ́ bá bí ẹ̀rẹ̀ máa lọ jẹ́ ń díjú pin là kó máa lórí ẹ tí ò pe yẹn á pe ọlọ́run gígùn oṣù. Ṣé n kò ṣe wọ́rùn bó ṣe gùn lọ́bí tí mo rán ẹja rẹ tó wọ rẹ́ẹ̀dì. Ẹ̀rẹ̀ tí mo rí o báwo ní ṣọ́wà níbo ló ti ń bọ̀. O lè bílíìfù kan tí mo rí. Kí ló rí tó ń sáré? Tó bá rí èrò rẹpẹtẹ tó ń jó tó gbé bánà lókè yẹn ni o bọ́sọ̀ pàtì àsọ́dọ̀ ẹ̀ yìí. Èèyàn kú ni. A ní kan tí mo rò nìyẹn. Mo bá súnmọ́ gẹ̀ẹ́kọ́ nínú wọn tí mo ní àti ẹjọ́ ẹ̀ka sùn. Ẹ má bínú ẹjọ́ kí ló ń ṣe ń bá ẹ̀ tébù pọ̀ rẹpẹtẹ báyìí. Sọ pé kí ni mo gbọ́? Kí ló gbọ́? Wọ́n lọ fẹ́ dáná ọjọ́ mẹ́ta. Ọ̀fẹ́ dẹ̀ ni òun wojú sáàvù. Ìwọ ló máa dá lọ kọ́ fi mí ṣògùn owó. Ìwọ lògùn wo lẹ́tún sọ yẹn yán mú ènìyàn. Alọ́fẹ́ ni wọ́n fẹ́ break record ó ṣàmù àwọn record tó máa ń break yẹn. Eléyìí tí mo rí online jọ ń bẹ̀. Àwọn Guinness Book of Record yẹn. Ìjọ lórí ìyànnì kí wàá lórí ẹ̀ ṣẹlẹ̀. Ọjọ́ mẹ́ta oúnjẹ ọ̀fẹ́ tó bá jẹ eléyìí wàá tún gbá bọ́ọ̀lù wàá tún pa àwọn yọkọ ẹ lọ́sẹ̀ mọ̀ bẹ́ẹ̀ máa tọwọ́ kiri yẹn. Ṣó gbádùn? Ó yá má bínú. Ó tiẹ̀ ti dá. Èrò pọ̀ òkú ń ṣe pé kíní o. Ṣèbí wọ̀ ṣáà ń lọ. Àjọ ń lọ ni. Ṣèbórà àbúrò mi tó lọ yẹn ó lè jẹ ilé. Ọ̀rẹ́ mi. Àbúrò mi á lọ mọ èmi á lọ dájú gbogbo olúlé yìí ló máa lọ. Ọ̀gbìn pé boyfriend ẹ̀ báyìí máa ń tọwọ́ kiri. No ọ̀rẹ́ mi. Àtẹ́rù ni ó máa lọ rí. Wọ́n tún sáàbù o. Tó ṣàbèrè details ń fún wọn. Èmi ò béèrè details mo kọ̀ ya ní. Àṣẹ ni ò ṣe ní béèrè báwo la ifẹ̀ mọ́yọ́ tó fẹ́ béèrè ẹ̀sìn. Gbọ̀dúró ṣèbó náà ń gbé bánà lẹ́nu ọ̀la ló máa bẹ̀rẹ̀. Ṣáàjọ máa lọ ṣó wa òkè. Mo wà òkè. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú kí ló mú bọ̀. Kí ni mo mú wọ̀ bí ti bá wa ni mo wá ṣe gbé bòun fún ní kí ni mo mú wà kí ni wọ́n sè. Ìgbà tó tẹ̀mí ẹ̀ ń gbọ̀n àṣọ oúnjẹ ìṣògbà. Sidi gbé tuntun dé oyin mọ́mọ́ oyin mọ́mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín o bẹ́ẹ̀ ṣe gbà ní kẹ́ ṣe bá mi dá padà o ẹ má jẹ́ káwọn kòkòrò mi lu o ẹ má yẹ káwọn ṣe àfọmúfọ Ọlọ́run bá bẹ̀ yín o ẹ jọ̀ọ́ nítorí tí nǹkan kan mi bá bàjẹ́ máa gbowó o ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ mo fọ Ọlọ́run bá bẹ̀ yín ẹ ní jẹ gbèsè. Don't worry put your mind for rest nothing go do am. Iye ti ẹ̀ṣọ́ for nothing go do am tó ń go ṣẹ́wọ́n tó ṣẹ́wọ́n wájú bí oníṣàdúrà mẹ́kàdúró ṣọwọ́ bẹ́ẹ̀ òní ẹ̀rẹ́ tí gbà ọ̀nà wẹ̀ òǹdẹ̀dẹ̀ òun wẹ́ sọ́dọ̀ ẹ̀ ro bòròró mo fóònù òdèdè ṣe fídíò òdèdè wọn àgbà pátá kẹ́yìn fẹ́ mọ̀ fi di ẹ̀fí ti kájọbe. Kí lẹ̀ ń sọ gangan mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ̀yin Oǹdó bá lè ṣe báyìí. Fi apẹ̀rìn yín bá ọ̀ṣẹ́ fẹ́ mọ̀ pé kò ti máa jò báyìí. Kó ojú ẹ̀yẹ wo oore. Wọ́n ìdúgbò lẹ́bàá bọ́ kájí dùn lọ́wọ́ bókú kan. Kókó òjò bẹ́ẹ̀ o. Ṣé gba síbí ọbẹ̀ lélá ẹ gba síbí 10 ẹ gba síbí 10. Ṣé 10 máa tó?
ẹ lè gbà pé 25. Wẹ́dà ọmọ yóò tẹ́ ọ bẹ́ẹ̀ dàgbà bí 35. O ti dà láìṣòkó àná. Ṣé kí n kó wá ni? Àní pélé. Kó ẹ̀ wá ṣe ń bẹ. Pẹ̀lẹ́ aníwúrà ṣé ìgbà tí wọ́n bá náà máa ń ṣẹ́gbẹ́ ká wá gba nǹkan ṣé mi lẹ́tọ̀ọ́ àti wá. Kó ṣe lọ́wọ́ bukú wọn rán iṣẹ́ wọn náà dúró tẹ́wọ́ pẹ̀lú ẹ̀tọ́wọ́ lọ́wọ́ bukú. Ẹ̀bí ṣàfihàn lọ́wọ́ ṣòdodo lọ yàbá dọ́là kẹrò yá wá síbi àti fẹ́ ṣe. Ẹ ní sùúrù. Ẹ jọ máa ṣe pé ẹ ṣiṣẹ́ complain wa. Ẹ má bínú. Ẹ jọ èdè olórí burúkú tó lè fi rí àlùjẹ náà lọ́hùn wọ̀ tó fi ń rí sí mi. Ṣé o pé torí pé o fẹ́ jalè o lè wà lójú ẹ̀ lómi ọmọ tí mo pè é lè lò lọ́pọ̀lọ́. Fàdágẹ́rí ṣé ọmọ lọ́wọ́ bukú wò é. Ṣé ọmọ fi ẹni wà káyọ̀ jù lọ́wọ́ bukú wò é bá ti kẹ̀lé dòdò wákàdá sí. Ṣé ọmọ fi ẹni wà kádá sí. Kíta ẹ̀ ti jẹ́ ìnáwó tún ṣe second command ní after Sidi yóò ṣe ọ̀gá wa. Kíta ẹ̀ ti jẹ́. Ẹ ṣe bí ìjọba rà tì ní. Kíta ẹ̀ ti jẹ́ ìwọlọ́wọ́ bukú wò é. Ṣé ọmọ fi ẹmọ́dé ṣiṣẹ́. Ṣé ọmọ fi ẹni wà káyọ̀ mọ́ wọ́n wò. Ṣé alùpùpù jẹ́ ká. Ṣé ìjàlẹ̀ wọn jẹ́ nàbẹ́ wá gbà nǹkan. Ṣọ́ àgbà pé. Ẹ má jà á sẹ́bẹ̀. Ó fi kúrò àgúnmi lórí. Ó ṣàbí ẹ lọ́ọ̀ sí wíìlì bọ̀rọ̀ lọ́ọ̀ kú ẹ ṣe mọ̀dàfídọ́. Pọ́t. Ẹ wo kí ló kù. Oore ẹgbà. Ọmọ kì tó ṣe lórí. Àdàdà ẹ̀mí àtẹ̀mọ́. Mọ́mí ẹ̀kọ́ mi. Àdàdà ẹ̀mí àtẹ̀mọ́ o. Ẹ̀jẹ̀ ẹ má kú ọ̀nà kú ẹ̀dìdẹ ẹ má lọ. Kọ́kiri ẹ̀ka sọ ẹ̀ mọ̀ pa má lọ. Ibà dọ́dí àtàbùtù ẹ̀ṣọ́ àkàgbà bẹ̀mí lọ́wọ́ bukú ayé. Ṣọlá lọ ẹ ṣe. Ẹ wá mà àwọn ọmọ ìlú wo ló máa ṣe báyìí. Ondo ni báyìí bó ṣe wọ́n gbẹ̀ka kó tòkó tẹ́kẹ̀tẹ́kẹ̀ ọ̀rọ̀ tí a ti ẹ̀ gbọ́. Ondo ni wọ́n máa ń lágídí gan. Alágídí. Ẹ fún mi lómi òye nǹkan mi. Kò sómi ẹ má kù síbi. Ẹ lómi. Ẹ lọ kú sílé. Òye nǹkan mi. Àǹtí ẹ̀rọ ti gbé kú làwọn. Alájà rẹ̀ wọ́n rántí kejì ìbí mi wà ń bí. Ṣẹ́yìn ẹ̀yin á bá wọn gbé. Màá bá gbé ẹ wá. Mo mọ̀ pé olórí burúkú lọmọ bòróró yẹn. Ṣé lóòótọ́? Ó lé ní èlò wọn fún yín. Ó ti ṣòwò fún mi, owó tó dẹ̀ ṣe fún mi, ó pè mí àwọn nǹkan tó gbà náà lọ ṣòwò. Ó pè ò lè pè yín, ṣẹ́rẹ́ mi mo lè fi páńpẹ́ ìṣòwò fún yín tó lè pè yín. Àti ó pè àti páńpẹ́ kankan náà ni ó pè yẹn ti pè mí. Ẹ̀yin ga ayé ìyàlẹ̀ wa. Kílẹ̀ rí? Fẹ́ bá yín fowó kún ni, èlò ló fún yín, ọmọ yẹn máa ń jalè ó gba yín nù, èlò ló fún yín. Bí mo ṣe wà yín gan-an ẹ̀jọ́ èèyàn tó lówó lọ́wọ́. Ẹ̀yin kò lè jèrè jàre, à ń bẹ̀rẹ̀ lọ́wọ́ fún yín, ẹ̀yin ṣe bí olóyè burúkú. Èmi ò ń ṣayẹyẹ kí nínà. Ẹ wá bá wọn gbé kúlà bẹ́ẹ̀ mú fún yín lówó, ẹ bá wọn gbé kúlà. Ẹ má ṣe báyìí. Ẹ lọ gbé kúlà fún ọjà rẹ, ẹ yà wò. Ẹ̀yin náà ẹ gbà. Ẹ máa lọ ẹ kó ṣì lọ kẹfọ ní burúkú kájẹ ní èèyàn gidi ó wà kí ló dé ẹdẹ ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ níbo wọn ti rí àwọn ilé sọmọ oníwà bọ́ mọ̀ àwọn oníyàn dáradára káwọn èèyàn gidi tiẹ̀ wọlé wá. Mariana she gbangba idilanla motikana agofaja bumakana yeye see the way she dey roll her and show e dey make me wan spend my cash o baby girl I go dash you my card o make you buy anything wey you like o. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe, Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci, kásẹ̀ oúnjẹ. Níbi kásẹ̀ rẹ̀ sí. Jọ̀lọ́fù ní fried rice ní. Kárò sẹ̀mọ́kò fẹ́lẹ́, kárò pàkó fẹ́lẹ́, kágúnyán lódó jíjẹnu tán. Ẹ̀fọ́ ríro ní gbẹ̀gìrì àtẹwédú. Níbi kásẹ̀ bẹ́ẹ̀ sí ní ṣe yéye òwe. Iná dídá is my hobby. Èmi gangan alábà fresh. Mo ti jẹun síbi tipẹ́ òhó lọ́jọ́ tó ti mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi mọ̀nà dá. Sidi ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe. Sidi ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Ẹ kówó lé mi kì í ṣàrùngún. Tẹ̀bá kọ́rọ́ mi ẹ̀ ò ní kábàámọ̀ o. Tọ́rọ ohun tẹ́lẹ̀ dùmarè fi rán yín ni. Ó dá mi lójú. I can prove myself in anywhere. Ọlọ́run. Èmi Sidi olóúnjẹ ìgbàlódé. Má gbalẹ̀ má gbọ̀nà.
máa tún gba gbogbo ìlú ká. Ohun tẹ́nibọ́dì ò ṣe rí má ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó dá mi lójú gbangba gbangba. Ẹ kówó lé mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọ yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Tẹ̀sí ẹ̀ wo Sídì ló lè ṣe. Sídì ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Sídì jẹjú jẹmú. Sídì jẹjú jẹmú. Òpó etílé ní Sídì lérò. Sídì padà jẹjú jẹmú. Sídì ti pẹ́ o lọ́jọ́ tó Sídì mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì mọ̀nà dá. Sídì ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọ yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sídì ló lè ṣe. Sídì ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Ẹ kówó lé mi kí n ṣàrùngún. Ẹ bá kówó lé mi ẹ ò ní kábàámọ̀ o. Toró ohun tẹ́lẹ̀dùmarè fi rán yín ni. Ó dá mi lójú. Ẹ̀gbọ́n, ẹ jọ mí lójú gidi. Ẹ yà mí lẹ́nu gidi. Ókè mi ò rí irú ẹ̀ rí. Ṣé kí n sọ nǹkan fún yín? Tí bá sọ fún yín pé látàárọ̀ mi ti ná 2000 ṣe máa believe. 2000. Ajé. Mint, mo ń gbọ́rọ̀ ẹ̀. Ẹ̀gbọ́n. In tí mo ti jẹ sí wọn lọ́rùn. Tí mo ti jẹ sí wọn lọ́rùn. Á ti tó 15,000 naira. 15,000. Mo ti jẹun like mo ti yó gan. Bọ́ mo ti máa jẹ sí. Ṣé o fẹ́ gbọ́? Mo gbọ́ yín. Gbogbo owó tí mo ná pátápátá mi ti ná 600 naira. Mi ti ná 500. Ṣé o fẹ́ gbọ́? Àwọn owó tí ayé ń bínú sí tó ti tọ́ gbogbo ọwọ́ ayé pátápátá tọ́wọ́ ayé ti bà á. Tó jẹ́ pé tó o bá nà fúnra ẹ̀ ní ó tó kákò. Tó o bá nà fúnra ẹ̀ ní ó tó kákò. O mọ̀ pé tí mo bá jù sí ní envelope yẹn, a wá wo envelope yẹn, a wù báyìí, wọ́n á rò pé owó gidi kan ló wà ń bẹ̀. Kí o rí? Àwọn ayé ti ṣe owó ìtọ́jú. Ayé bínú sí i. Ẹ̀gbọ́n tèmi kàn ń wò pé bóyá kí mi fi 500 ní tẹ́lẹ̀. Mo 500 wo lọ nínú àgọ́ fi sí ni. Sórí ẹni tí ò bá gbọ́n láwẹ̀ ń gbò bẹ́ẹ̀ kò ṣe gbà nìyẹn. Ó yẹ ìdí nìyẹn tí mo dín kó jẹ́ ká wọ aṣọ. Ó rí pé gbogbo àwọn wèrè tí wọ́n lọ ń wọṣọ rádaràda orí mẹ́sẹ̀ tí gbogbo wọn sẹ́yìn pátápátá. Àwa tí a lọ pọ̀ mọ́ àpárá náà lọ ya aṣọ ní gbogbo tó ń wò yìí. High chief kan náà pè mí. Olórí burúkú ẹ tí mo rẹ̀ ya kínní lọ́wọ́ ẹ nísìnyí wèrè òní pẹ́ máa pè mí. Ẹ straight ẹ̀ ó ti yíwọ̀. Wèrè òní máa pẹ́ máa pè mí nísìnyí tí ó wá rí nǹkan tí mo fẹ́ ṣe nísìnyí. Ó mọ̀ pé wọ́n set àwọn tọ́kí àwọn apá yẹn tó gbìkì dáadáa wọ́n set yẹ síwájú mi tí n bá ti wò pé màá ra máa jù sí àpò àgbẹ̀dà mi. Ó mọ̀ pé rẹ́ẹ̀dì ni kéèkó tó hàn bí àpẹ ṣùgbọ́n eléyìí tó bá ké kó bá ti hàn pé wọ́n ti mọ̀ pé nǹkan kan bẹ lápò ẹ̀ nígbà tí wọ́n fi kó mọ́mú rẹ̀ oní wáìtì ló láìké o èmi mọ nǹkan tí mò ń fẹ́. ti gbé mi débẹ̀ àbá ti já mi kú. Next time nǹkan wo ilé kan tó ń bọ̀ tí màá gbé ẹ lọ ọ̀lù ni màá múra ìyẹn á le ní nǹkan yẹn tí wèrè bá lòun fẹ́ gba wọn fi gbaṣọ yẹn lẹ̀ fún mi. a tún máa padà gbaṣọ lọ́wọ́ dájú. ó wá rí bí mo ṣe máa ń sọ̀rọ̀ mo dẹ̀wùn mi sílẹ̀ ni. How are you? How are you? How are you? How are you? Ṣé wọ́n ti get wa? Ọmọ ní ṣu. Ẹ gbá fọwọ́dù. Ẹ gbá fọwọ́dù. Ẹ jẹ́ kí n gbá bá. Ẹ gbá fọwọ́dù. Sídì gbé tuntun dé o, oyin mama. Champion, get up Vika. So, wọ́n ti send àwọn list oúnjẹ tó máa ṣe lẹ́nu òun lélẹ̀. Mọ́níjà. Ma. Kára kínní. Ok ma. Ẹyin yẹn yóò tó ṣètò ẹ̀ka mu. Nǹkan tó wà mẹ́ẹ̀ ni abojúlukára bí ajere magi méjà tó abojú. Sọ o rí nǹkan kan mọ́níjà mọ́níjà orí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ sí mo bá èèyàn wẹ̀ wá táwọn kó wọ́n ṣẹlẹ̀ fídíò ọ̀gá. Ayé ẹ̀kọ́ ọ̀gá. Sí ẹnu. Madoka gẹ́gẹ́. Madoka. Spyro. Ìwọ́n ní ẹ̀dẹ́kun ọkùn. Ó jẹ́ oníjẹ́ Spyro. Èmi ò mọ Spyro ṣe o. Mi ò mọ Spyro ṣe. Fún mi fọ́ọ̀mù jáde.
Kí ni bẹ́ẹ̀ ọmọ Igbo? Màkàrónì kan nù àti dòdò. Ẹ wò láàrin ìṣẹ́jú kan, o ti ṣetán. Ẹ bá aráàlú bọ̀sà, gbọ́dọ̀ rẹ jáde. Gẹ́gẹ́ tààrà ní stọ̀fù. Sorry o, bye bye. Láàsì ní ọ̀sán sí. Aráàlú bọ̀sà fún mi. Fast láàrin ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ni, thank you. N tó ṣe àti wà láìsí abojúlu kára bí àjèrè àtiwọ́n náà tọ̀ rí sparrow. Sidi gbé tuntun dé o, oyin mama, oyin mama, oyin mama. Ẹ dáwọ́ gbọ́dọ̀ fún un. Go Sidi, go Sidi, go. Go Sidi, go Sidi, go. Go Sidi, go Sidi, go. And then go Sidi, go Sidi, go. Let me hear you scream Sidi. 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 Go Sidi, go Sidi, go. Go Sidi, go Sidi, go. Go Sidi, go Sidi, go. I say go Sidi, go Sidi, go. Go Sidi. Go Sidi. Sidi olóúnjẹ tíá. Oya Sidi go. Give me baba share go. Say Sidi go. Everybody scream Sidi. Sidi. You can do it. Oúnjẹ yẹn Sidi ló lè ṣe. Màkì yẹn Sidi ló mú wá. Àníkẹ́ lọ fílẹ̀pù Sidi. Àìsè Sidi nìkan ló lè ṣe. Mo ní Sidi nìkan ló lè ṣe. Àìsè Sidi nìkan ló lè ṣe. Monday Sidi Ìtàláwà. Tuesday Sidi Ìtàláwà. Wednesday Sidi Ìtàláwà. Saturday Sidi Ìtàláwà. Ìta òde lè táyà wà. Sidi kò ní jó táyà wà. Ṣé Sidi nìkan ló lè ṣe? Sidi nìkan ló lè ṣe. Ṣé Sidi give me baba share. Sidi give me mood right now. Alaba fresh lórí wa. Sidi mọ̀nàdá. Sidi ọlọ́wọ́ Sidi ni o. Yọkọ̀yọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sidi ló lè ṣe kó mọ̀. Hilda Baci. Lọ́sẹ̀ oúnjẹ. Sáfà. Wọ́n tún ọ̀tà omi. So, ladies and gentlemen, ẹ ti rí pé a ti serve àwọn èèyàn báyìí. Ẹ jọ̀ọ́ bá ṣe serve àwọn èèyàn tó jẹ́ bá ṣe ń dọ́dọ̀ yín, ẹ bá máa fi envelope yín sórí table bí báyìí. Ẹ ṣe gan. Wọ́n dẹ̀ tún máa ṣe oríṣiríṣi oúnjẹ ìmí ẹ̀. You guys should eat up. Wá gbóúnjẹ lọ lẹ́yìn mi. It's a cash on delivery. Sábà ti ń gbóúnjẹ lẹ́kọ̀ọ́ fún alẹ́ envelope. Àwọn sábẹ̀ yẹn. Ibo lè ti fẹ́ bẹ̀rẹ̀? Okay, ìyá ẹ̀ ló máa help. If you have received your food, stay Sidi yeah. Ẹ jẹ́ pé oúnjẹ fáwọn pípù yìí. Wọ́n ti gbóúnjẹ. Envelope ń bọ̀ kọ́ lásán. Tó bá ti gbóúnjẹ má gbàgbé láti wá drop envelope ẹ o. Ẹjọ́ a ti gbà lọ́wọ́ yín. Ẹjọ́ ọ̀nà máa fún wa lówó. Mélòó 200 láfẹ́gbà tá a máa fi dé mílíọ̀nù 10 short ní the other time pé a máa rí mílíọ̀nù.
owó sì wà wájú ọlọ́mọ wa jẹ́ aṣòwò ṣọ́ọ̀tì kó tá máa pa ọmọ. èmi gangan alábàáfẹ́ ẹ̀yin ẹ̀ sá fìyà. ẹjọ́ tó ti mọ̀ náà dá. Sídì ọlọ́wọ́ sídì ni o. Say go Sidi, go Sidi, go! 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 Wo lọ sẹ́yìn lọ kábọ̀ àbí kò fara lábọ́ olòṣì lábọ́ ayé bọ́ sẹ́yìn kò lọ kábọ̀ wọ́n lọ dé mi ò ṣe. Èmi náà manager àfúdú ẹ̀wọ̀n máa bọ̀. alágbàkọ. ẹ fún manager ẹ fún Amos lóúnjẹ Amos. ọkọ ní jẹjẹ jẹ pẹ̀lú iPhone kẹ́ ẹ̀ gbọ́dọ̀ 5% lóúnjẹ 5%. ẹ yóò ṣe èrè sori ti bá skip mọ́ ẹ lọ́wọ́ ọ̀n transfer gbogbo àbọ̀ bẹ̀rẹ̀ sí òun fọwọ́ la oúnjẹ òun fọwọ́ la odò rẹ̀ mi tí mo fẹ́ fún mi bẹ̀rẹ̀ onígbọ́kọ́ bá pass oúnjẹ fún yóò ṣí èrè. ṣé mi Lucky Dube èmi Lucky Dube ẹbí ẹkọ máa wọ̀ rí kálọ̀ tọ́nà tó káàsì ó máa expire wárí ẹ jẹ fún mi lóúnjẹ máa jẹun. bóúnjẹ fún Amos. ebi apọkú ẹ̀dà kàtà mọ́nàmọ́ná. ebi apò èmi kú máa wọ̀ rí. ìṣọ̀kábọ̀ wà. ẹ wo ẹ̀pù dáadáa káwọn èèyàn lè fún wa lówó. kí mọ ẹ̀pù yín ẹ̀yin náà fi tọ́kí méjì sórí oúnjẹ mi. Sídì gbé tuntun dé o oyin mama oyin mama oyin mama. mọ́lẹ́jà ẹ ṣe kí á bẹ̀rẹ̀ ẹ ṣe kí á àwọn èèyàn tó kọ̀ ó bẹ jẹun. Pápá. Tí wọ́n lọ máa ń sáàbù fún mẹ́yìn kò bọ́ sẹ́yìn mi. Kìíní jàre. Dádodo. àti ìkílódé. mọ́tò dé mọ́mọ́ nájà. kó tún wọ́n jẹ. mọ́tò dé náà. Ọmọ bí ọmọ jẹ bó ṣe wà yóò lè jẹ bí ọmọ tẹ́ta ní tẹ́ta. Tí ọmọ tó kọ sáàbù, àwọn èèyàn jókòó. ẹ má lu apẹ o. tó sẹ́wọ̀n olóòtú ọ̀gbẹ́ jẹ. Manager, a ní ẹ construct àwọn people yìí, ẹ construct wọn kọ́ fún mi lábọ̀, yóò jókòó. ọ̀yà ẹ̀ sáàpù sáàpù ẹ sáàpù gbogbo àwọn èèyàn. Ó ní go Sidi, go. Go Sidi, go. Ó ní go Sidi, go. Go Sidi, go. Ẹ sọ pé go Sidi, go. Go Sidi, go. ṣé ẹ̀ lè lanu sọ̀rọ̀ ni. ọmọ oníkan. ẹ kú sí. Tójú kò máa fàfù. ẹ wo ó tẹ lọ. ebi èkì pa ìgbàlódé ẹ bọ́ mọ̀ kálẹ̀. Ẹni ti pa gbólójú mi, ó padà ojú àná. Ó ní go Sidi, go ṣì kúrò lọ́nà. Ẹni pé ẹ bẹ̀rẹ̀ sí. go Sidi, ọ̀yà go. kìíní ní bẹ́ẹ̀ fi ẹ̀yà. Aná lọ́jọ́ kò ọmọdé yìí. ọmọ ìgbà tó sùn kúrò gbére ẹ gbọ́ sáà jẹ. Ó bàjẹ́ jù. Wọ́n bí. Ó bàjẹ́ wọ́n bí mo ti ní mo lọ gbọ́dọ̀ fún ẹ. Má ti bẹ̀ wí. Má gbọ́dọ̀. Lójú òkò. ọmọ ọ̀gá ló lù bá wọn. alọ́mọjà. Ló ṣẹlẹ̀. ẹ para jùlọ ọmọ ọ̀gá ni para jùlọ.
ọmọdé ń ṣe yàtì wọ́n ṣe yàtì ó nínú ìjọ láti sọ ń sìn. ìgbà tí mo kàn jẹ́ kó yẹ ni pé oúnjẹ yìí dùn oúnjẹ yìí dùn àfi bẹ́ẹ̀ pé mo jẹ wẹ́rẹ́ láyé mi. so mo sọ fún mi sìn pé ó mọ dájú mi ò ń sìn yàrá bí. ọbẹ̀ o ọbẹ̀ o. ìyá tí wọ́n ní ìjọ láti sọ. pẹ́ pé ọmọ ìmọ̀ ọjà oúnjẹ yìí dùn. Go Sidigo. Babe, I'm sitting here. Yes, I know. Can you just stop? Okay. Babe, what's all this? Now. I'm sorry. Okay, I'm okay. But babe, nǹkan tó ń yà mí lẹ́nu ni pé tó mi kójú kan ní gẹ̀rẹ́ ní sá. Nǹkan tó ń yà mí lẹ́nu pé báwo ló fi rí wọn tó fi ń ṣe oúnjẹ tó dùn báyìí. Babe. Ọ̀gá ẹni tó jú ẹ̀gbọ́n méjèèjì pé gan kò dárú náà yìí kó dùn báyìí. Wow. Yes. But I'm not saying that. You're not saying that. I'm not saying that. Lójú mi. Oúnjẹ o. Oúnjẹ Okay, gẹ̀rẹ́. it's fine, it's fine. Don't worry. Oúnjẹ gẹ̀rẹ́ náà. Ó dùn. Can you just stop? Go Sidi. Can you just stop? Go Sidi, go. Ẹ pẹ̀lẹ́, ẹ kú gbádùn tó lọ. Ẹ pẹ̀lẹ́. Go Sidi, go Sidi, go. I feel like Eat, yeah, okay. You are good. You are good. Eat. You are good. after 5 minutes. Gami àìsímí àgbáyé. Ifo! Ikú bí bá gbé. Ó fi 5 minutes. Ìta àbàdé. Tẹ̀rí pajápajá ti mú. Má jẹ́ kí pajápajá mú wọn yìí. Tó bá ti fi 5 minutes, máa announce fún MC kó sọ fún ẹ kó lọ sí iṣẹ́. Bákan nípa wájú mi ní. Ṣé ìdájọ́ ìdàrú bàbá ló pa láìpù kí lábẹ́ fẹ́ dàrú? Ayé wa ń dàrú bí o ṣe láìpù. Alẹ́ jẹ́ tọ́kì kan. Ẹ má jẹ́. Ẹ wo gbogbo ẹ̀. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Jẹ́ kí èmi ẹgbẹ́ ẹ bá sọ ìwọ ọ̀yà dùmúlẹ́yìn ẹ máa fẹ́ látẹ́gùn. Ẹ̀dùn ẹ bá wọ́n bù ní kí ẹ bá wọ́n bù ní kí ẹ bá wọ́n bù wọ́n. Máníjà ẹ̀dùn pẹ̀lú wọn mú. Ẹ má jẹjà lọ́wọ́. Ẹ má fẹ́. Go Sidi, go Sidi.
gbọ́ nǹkan tí ó fẹ́ mi sìn ní. Ti ń gbọ́. Ọlẹ́ bá wọ́n mú ní kí. Ẹ máa sábì lọ, ẹ máa sábì lọ. Ọgá mi wà kú. Ọgá mi wà kú. Hold on. Go Sidi, go Sidi, go. Go Sidi, go Sidi. Ohun tẹ́nibọ́dì ò ṣe rí má ṣe jù ẹ tó ń wọ mi èsì ni wọ̀nyí akúndé ń yẹ̀yẹ́ mi lójú agbo bẹ́ẹ̀ ibi táwọn èèyàn ńláńlá tọ́jú sí ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀dẹ̀ ń jẹ̀yẹ́ mi ẹ̀dẹ̀ ń dì mí kiri kí ló ṣẹlẹ̀. ìwọ ló fà á. lọ́nà wo. mẹ́wàá ọ̀dàlẹ̀ ni mo yé tìjú láyé mi tí wọ́n bá dalẹ̀ báyìí ẹni tó bá dalẹ̀ ó máa balẹ̀ lọ ni o. ó nígbà tá a ṣe mítìn ó ní bá ṣe plan gbogbo kíni àṣọ pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ní gba envelope họ́ọ̀mì ló máa wà họ́ọ̀mì lẹ́bílẹ̀ máa wà nísìnyí àgbẹ̀ envelope mi ò lágbà envelope mi ò lágbà ṣáà ọdún envelope tàti gbà ní ó tó 11 méjì wà lọ́mì àtìlẹ́ is there no breach of agreement. ṣẹ́rí gbogbo ẹ̀ náà la máa kó sílẹ̀ tá a máa pín. ó ti dá nǹkan tá a sọkọ nìyẹn kọ́nà sọ ni pé tó bá ti ń gbà mo máa gbà dání ẹ máa kọ sílẹ̀ ní ẹ máa kọ sílẹ̀ ọ̀mì ló máa ọ̀mì ló máa ẹ lọ àlọ́ mi báyìí ẹ gbàgbọ́ ọ̀mì ní gbogbo kọ́tà pa ìyá mi ló ń lagun tó ṣe wàhálà ẹ̀ ṣẹ́ fẹ́ jẹ́ kó wàhálà pa. ẹ ní sùúrù náà. ìyọ́bọ̀. ẹ sà. ẹ wo ẹ má bínú sábẹ mo dáàdì stop yín kò sẹ́ni tó lè bá jẹ́rú jẹ ìyàwó yìí kó má lọ tọ́lẹ̀. ó ń ṣe já. ó lágbára jẹ. ó ń ṣe. ẹ ti bá débi tẹ fẹ́ lọ tọ́lẹ̀. ó tó bẹ̀ sà. olúwa ṣe o. ẹ bá sì lọ báyìí ẹ yá sọ wọ́ọ̀sì. òkè àwọn. ẹjọ́ fẹ́ lọ tọ́lẹ̀tì ni. ẹ gbádùn oúnjẹ yẹn gan. ẹ̀yìn máa ti ń jọ ààrẹ ọ̀nà tí ó fò yìí ṣùgbọ́n pààrọ̀ ọ̀nà Kakanfò wà ààrẹ ọ̀nà tí wọ́n tí ó fò yìí tí wọ́n jọ àwọn ṣìfà abúlé ìṣọwọ́ jẹun wọ́n yà wèrè o ṣé wọ́n ibi mọ̀nà ti bírèkì àwẹ̀ ni gbogbo nǹkan náà ń jẹ everything ọ̀nà sí ọmọ champagne ọmọ gbogbo nǹkan mọ́ra wọn ṣé ó dùn ìgbà là ń fẹ́ fún alo báwo lówó tí wọn. kọ́bọ̀ yìí ni lọ́ fi ń jẹun bẹ́ẹ̀ o gọ́bọ̀ mọ̀ wọ́n gidi èèyàn ńlá ni wọ́n. o sure. very very sure. o sure. ẹ wò ìjà lọ sórí tébù wọn ẹ máa rí bẹ́ẹ̀ ìjà wò. o sure. owó ńlá ó kéré jù bó ṣe wá ẹ wọ́n fẹ́ẹ́ fi tó bí 50 million lẹ̀. yẹn máa tẹ́wọ́ aṣọ àdàmọ̀dé eégún yẹn 25 million yẹn. ó máa tó bẹ́ẹ̀ àwọn tó kù yìí ó tó bẹ́ẹ̀ àwọn ló jẹun jù ń bí. àwọn ni ẹja lọ. lẹ́yìn tí ọmọ mi bá gba guinness record fẹ́ni tó mú jẹ sí máa yẹ máa fún ní any king record ẹni tó jẹun jù olóbùkún náà. Sidi gbé tuntun dé oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́. ní ṣòro torí program èyí òun náà máa ń pè ní bí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé. ọlọ́run jọ ẹ mo rò pé wàá ti débi envelope yẹn ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ gbọ́wọ́ ìṣìwò ní sẹ́ gbóúnjẹ wá láti lé ní àbẹ́ òun lẹ gbọ́wọ́ sí tí tẹ́ orí ẹ olóṣì. no eléyìí ni ti máa. check 25 million ló wà mẹ́ 25 million 25 million. káró sẹ̀mó kó fẹ́lẹ́ káró kàkó fẹ́lẹ́ kákúnyán lódó dígbẹ̀nu tán ẹ̀fọ́ rírò ní kẹ̀gìrì àtẹ. kí ni ìṣèwádìí Canadian dollar báyìí 200 délé. pẹ̀lú bó ṣe ń jẹun tó yìí. mo ní ṣùgbọ́n àgbàdá ní padà. èmi gangan alábà fresh mo ti jẹun Sidi ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó ti mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi mọ̀nà dá Sidi ọlọ́wọ́ síbí. àmì ṣe bá fún mi lò pé náà tẹ̀lé. 25 million 25 million. àyọ kò lè jẹ́ bílọ̀bù wọn wọ́n fẹ́ gba bílọ̀bù kan ni àwọn èèyàn fẹ́ fún yẹlẹ jájà kò lè yẹ padà. bọ́ dúró káwa ní pé. ẹ má ronú kó ẹ má ronú kérò. ó dàn. ẹ ti fẹ́ máa ro èrò kérò. oh God
orí kò mi ti change ká ní pé wọ́n dé wọ́n á ní pé àwa náà nà mọ́ àfún. ìrọsẹ̀ kò eléyìí ò lè jẹ́ tiwa pẹ̀lú bó ṣe ń ta wáìnì tó ṣe ń jẹ ráìsì tó ń jẹ bà tó ń jẹyán tó ń mu spaghetti tó ń jẹ látẹ̀kan. orí mi máa gbà bọ̀dé. àmì oríṣiríṣi náà máa gbà bọ̀dé. ẹ jẹ́ ká dúró dè wọ́n. ẹ jókòó. mi ò lè tí bá jókòó mú àkáṣe kọ̀dù òtútù mú mi láti lò. àwa kọ́la ni 50 naira 300 naira. mi ò rí 50 naira ní envelope rí láyé ó tún wá jẹ́ méjì. ẹ kú jókòó. ẹ pẹ̀lẹ́ sà. ẹ jọ kí ni the next one oúnjẹ tó kù báyìí o. ṣe rí gẹ̀rẹ́ yà dáadáa. ẹ jẹ́ kí n handle àpapọ̀ dé ẹ jọ God bless you. Yes sir. ẹ ṣe ṣé rí bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ẹ̀kan yẹn àwa ń bọ̀ sógbà tá a dé báyìí ẹ̀yin náà là ń dóde because ẹ rí gbogbo nǹkan tá à ń ṣe. ibi tó dé ẹ má ti jẹ kán jókòó lórúkọ Jésù àwọn oníjókòó lè kú lọ́wọ́ so n tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń bọ̀ náà ẹ jọ please so donation ni à ń dóde pé envelope ben as a high table. ẹ jọ ẹ má bínú o ó dàbí ẹni pé wọ́n ní wọ́n tó ẹ̀ tún fẹ́ sí oúnjẹ Chinese. Ben kódà Korean food náà wà but a fẹ́ ṣe ní segment by segment so a bá ti gbẹ́ envelope lélẹ̀ so àwa lè mọ another thing tó kàn. ẹ̀yin ẹ fi yẹn lẹ̀ àwa gan wà fún yín sẹpẹ́. ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ kí wọ́n gbé oúnjẹ Chinese. a ní kẹ́ fún alẹ́ envelope sẹ́ envelope lè tẹ́ ti jẹ ẹ má bínú ẹ má bínú ẹ bá wa mú lápò yín. àní envelope tí. kí ni ẹ. ẹ gbà náà. kán gba èwo. dọ́là. ẹ kàn rí kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí. ok ẹ jọ ẹ má bínú ẹ dá àtọ̀dọ̀ wọn padà fún ẹ dá àtọ̀dọ̀ wọn padà ok ẹ jẹ́ kí n ẹ mú wá ẹ mú wá ṣe ẹ mú wá. ẹ mú dání o ẹ ṣáà gbà dání ẹ jẹ́ kíkú ká mọ́ yín lọ́wọ́ ẹ gbà. owó tẹ fi sí. ok ẹ ní owó mi à. mo ń bọ̀. àti mo fi ṣe máa fún ọ ní check bí 25 million 25 million 50 million. ẹ bèrè yẹn ti fẹ́ máa mú mi ládírẹ́sà. ṣé dọ́là kan ní ṣé ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ ló máa play beat sí ẹ máa gbọ́ ta lélẹ̀ kí lélẹ̀ ta lélẹ̀ èmi lẹ́ bẹ́ẹ̀ lẹ́ pé kí lélẹ̀ kò ní dáa fún yín. ṣé ìgbà adọ́dẹ̀ pọ́lì yà á yí ṣé ìgbà tẹ̀ ti dé èèyàn ní dírẹ́sì báyìí ń patí gbogbo tó bá bí wọn á máa ṣọ́ báyìí pàwọn kì í jẹun àwọn tó bá múra báyìí gangan tó jẹ́ lówó tó bá dé patí tẹ́bi máa ń mọ̀ ẹni tí tẹ bá dùn wọn máa ní gbà ókè ẹ wá lọ gba consume lọ́dọ̀ dry cleaner ẹ ń bọ̀ olóògbé pa ẹ ṣeré ni àbí ó ń ṣeré ni mi ò rí àwọn tó olówó tó mú mineral tí ò ṣẹ́kù rí ẹ jẹ indomie adẹ àkàn tó wà bẹ spaghetti ó kù sí ìsàníà olóògbé pa ara gbẹ́ ìwà ọwọ́ síbi ìyàwó mi dùn sọ ọwọ́ tẹ̀yìn fẹ́ fi mowó kan tẹ́lẹ̀ mowó gidi ṣé pé olùsí ní ẹ̀yìn ṣé pé wà á bọ́sà ọmọ àbúrò kúrò lọ. jọlọdọ wa ẹjọ ìwọ súnmọ́ májẹ kó yà o kíni mi o bẹ ndúbi kó nípa o bẹ ndúbi kó nípa báyìí tìǹtà ẹjọ ìjọdọ àti 200 naira. aṣọ yìí pẹ̀sẹ̀ ń jẹ tọ́kì ẹ mú mi sílẹ̀ mú mi kọ́kì ẹ̀ lọ́wọ́ kọ́kì. Dínì mọ́là lẹ́wọ̀ àwọn 6 yard 1 2 olóbùpín olú tíìtà. Sidi gbé tuntun dé o oyin mọ́mọ́. ń padà mí ni wọ́n ti dáná dáná látàrọ̀ wọ́n lu àyẹ̀mọ́ dáná kọ́mọ̀ sí mi. lóde. láti wá láti láti wo rẹ ni. n bá yẹn ti gbọ́dọ̀ ẹ̀ka kan ó sì di ogó sì di yóò kan. ẹ̀ ń gbà kankan mọ́ etí mi ti di.
Wọ́n láwo tíá. Àìsàn fún gbẹ́bẹ́ ṣe yìí. Gbogbo ẹsẹ̀ ní olúwa rẹ̀. Àwa wí tán. Ó dàbẹ̀ tí wọ́n sọ. Kí máa gbé bọ̀. Gbẹ́ngbẹ́lẹ́ kó ẹni ọ̀ràn ni. Ìgbà yẹn wọ̀ kí n jẹun dání ìdí kí n sọ ni. Manager! Manager! Lórí ibú, má fa ìwé ara rẹ̀. Christmas, what's that the for your so? You said sickness. Irọ́, ògbé ẹran lẹ́kan yẹn. You be waiting. Ògbé ẹran lẹ́kan jápa ọ̀rọ̀ bí ẹ̀mí náà ní gbé tèmi àti mo gbé tèmi mo fẹ́ mi. This one tickle. Nah. Má kọjá ó ṣì rí ni. You know see your madam? You carry plenty eba. We go hide for room. You see I no see her. I carry 10 minutes. Na 10 you carry? You don chop am finish? In the show no. I no hear anything at all. Give me na. O fẹ́ pa fún mi. Tó bá ilé pè mí. Ó fọjọ́ lọ́jọ́ lọ́nu. Èmi ń gbàwẹ̀ yín jọ̀sán. Ní mo dáre. Kí lélẹ̀ lọ́wọ́ jẹ? Egungun ẹran. Egungun ẹran lélẹ̀. Jẹun. Na madam talk say make I bring am na. Ọmọ Igbo, you say be dey steal. Na so ya dey do for here. Ma worry, best bye bye. Go is gone. Ediwa kini? Ediwa fire. No do like that na. Ele dey say, le bombe. No do like that. Ẹ̀yin gbọ́n. Sodiq deyin abi. Èmi tó gan wá yinu ku fúnra mi gangan. Ẹ wá rí mi bí òmùgọ̀. Ẹ bẹ ko. Ẹ̀rín so. Ma fo ibu e kan mi kini a. I dey no tell madam. No tell madam ba. You know like this. Ko jẹ mi. Baba ju lọ báyìí. Gbélé mi lọ. Ace ko aju gbe ko gbélé mi lọ. Oya ni so. Ace fi na be. Orí ẹ bu bi be. Ya gba báyìí. Make I take that one where I chop. I never finish am na. Ìdá Baci nìkan kọ́. Baci ni. Ó yẹ kẹ́ pa mí. Sídíkàtù. Kí ló kàn? Ọ̀rọ̀ ni o. Nǹkan kan dòkó ná. Ẹlẹ́dàá mi. Manager! Ẹ parí òkú o. Manager! Sàbẹ̀nì! Ẹ parí kútọ̀ tó kù. Wọ́n ti wà á pa ṣẹ́kẹ́ báyìí. Wọ́n jí wọn jàre kí ni gbogbo ilé ìbá. Ṣé fẹ́ fọ́ àríwá? Ìyá ọkọ mi, ẹ dìde kí gbogbo ilé ìbá. Ẹni tí mo fi ṣe ń dúró àgbè ìta. Ìyá ọkọ mi, àǹtí sí. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. Ọkọ yín ló pè mí tó sọ pé ẹ ti fẹ́ jọ owó oúnjẹ ẹ̀ ṣe mọ́. Àwa lélẹ́lẹ́ àti wo láìpẹ́ látàrọ̀ tá a ti ṣe. Wọ́n lájú ta ló ń bá sọ̀rọ̀ jí wọn. Ẹ dìde jàre. Sàbẹ̀nì. Ẹ ò yàwó yín. Mr. Yusuf ẹ wo record breaker tí mo gbé wá. Ẹ jí ìyàwó yín. Mr. Mo, calm down. Ẹ bá sọ fún mi kí ẹ bá. Ta lélẹ̀? Àbúrò. Ta ló pè yín dé ibà? Ní sùúrù ẹ̀kọ́ wọn ló pè wá. Record breaker ló sùn bí búfálò sílẹ̀ lẹ́yìn tí a lè jí. Ó rẹ̀ wọ́n díẹ̀ náà máa dìde náà. Ẹja. Mr. Yusuf. Sir. Mr. Yusuf. Sir. Ṣé ẹ fẹ́ ṣopó ọ̀sán gan? Ẹ jí ìyàwó yín kó má gbójú òun dójú ikú nísinsìnyí. Ẹ jí. Ẹ ṣé rí ẹjọ́ sá ẹjọ́
ṣé nǹkan tó wà nílẹ̀ yìí ṣé legally tá a bá tẹsẹ̀ òfin bọ̀ ìdílé mi especially ìyàwó mi kò lè jẹ̀bi yín o gbé wáyé di ó lé àṣà sí tí wọ́n lè ṣà síyàwó mi tó lè ràn ẹ̀bà ni ó tún wá jẹ́ ẹ̀bà tí wọ́n tẹ̀ sínú òkè nígbà second born wa ẹ̀bà ló fi panu yín pé kí wọ́n jẹ ike ọ̀dà ni wọ́n máa fi ń jẹ ẹ̀bà nù tó bá dẹ̀ ti jẹ tó bá jẹ sí sport yẹn gangan ibẹ̀ ló máa ń sùn sí ẹni ọ̀dà kí n tẹ́ bá ń sọ kò lè gbọ́. bọ̀ Mr. Yusuf ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀bà máa ń ba yẹn jẹnu family yín kí ló dé tẹ aláwọ̀ ìyàwó yín kó tẹ ẹ̀bà. ṣé mi ni mo gbẹ́bà fún mi. ta ló gbé ẹ̀bà wọnú Guinness Book of Records ta ló fi sínú list. ìṣègbà tẹ̀ ń kọ́lé iṣẹ́ pè mí sí because mi ò ẹ fi lè àní kò ní já. dókítà nílẹ̀ ẹ ti jà òyìnbá rẹ̀ mọ́níkà jíyàn. ó ní stop over bó ṣe ṣe stop over ló ní o ẹ ní sùn filẹ wọn mọ mo máa ń ṣe nǹkan nù. Balùkù. ó sídìkàt Balùkù. ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ wá má jẹ́ ká kó máa fi mú gbòòrùn millions lásán. Balùkù tá ń bẹ̀bà. ẹ̀bà ó ti jẹ́ tán ìyàwó mi ìrètí ti fẹ́ pin báyìí torí ọlọ́jọ́ ẹ bá ń gẹ́tò mi kó sanwó ẹ̀bà tó wà lọ́wọ́ yìí ò ní jẹ́ ó lajú. èmi máa fún bọ́jú nísìnyí. bí a kò bá wọn bọ ẹgbẹ́ ìyàwó yín dìde. bọ́jú kẹ Mr. Man calm down. ẹ wo ẹjẹ rẹ mẹsẹ bẹ lọ. ó yá dìde ń bí ọbẹ̀. ẹ sọ fún Sídì kó dìde náà. ẹ náà ni mò ń sọ ẹ má jagbe mọ́. ẹ má bínú ojú mi ti la. day one lẹ wà o. day one. o ṣe mo lérò pa ti ṣe tán. o ṣe má jẹ. ẹgbẹ́ ruyin ẹgbẹ́. o ṣe má jẹ. wéètì tó bá. iyọkọ mi ẹ ṣe. tó o bá ṣubú o máa dìde gbogbo ilé tó ń ṣe yìí ò ń ṣe fíìmù ó yá ẹgbẹ́ ẹni sọjá rẹ ẹni sọ. ẹ dákun wákàtí mélòó la ti lò. ṣe bẹ̀rẹ̀ kò tí ì pẹ́. ẹ ti lo 24 hours ẹ. ọjọ́ yìí tí lọ́jọ́ kan. ẹ ti lo. sẹ́ni tẹ́ gbé lógo ìdílé yín lé. Mr. Yusuf sẹ́ni tẹ́ gbé lógo ìdílé yín lé. ṣé. dadi. n ta lè ṣe tẹ́ bá fẹ́ kó come to normal kó ṣe dáadáa a máa dì mú a máa tẹ ikùn ẹ gbogbo ohun tó jẹ lẹ́bàá yìí tí ó bá fi pọ̀ ìgbà tó bá digest kó tó gbádùn bóyá ẹ̀bà ó tètè kò dẹ́ tètè lọ lára. ibo lẹ́yìn wá wà nígbà tó fi jẹ ìgbà. mo jáde láyé ní táìmù yẹn ni ìbéèrè ìwé ló ń bèèrè lọ ṣé wọn jẹ́ ká súnmọ́ mọ́ wò lọ́ọ̀kan báyìí bó ṣe débẹ̀ báyìí bí ìgbà tí wọ́n wà kéjì ni mọ́ wò lọ́ọ̀kan mi ò ní access ṣé èmi mo bá gbé mi kaná pèrè wọn lajú lọ ó jẹ́ kó gbé mi kaná ó tẹ̀ ẹ̀bà kó wá tẹ̀ sínú stainless ó tẹ̀ sínú òkè ọmọ tá a máa ṣe báyìí. ó ní ètò kan tí mo gbọ́dọ̀ ṣe mo máa ní ìdí ẹni kan. mo rò pé prayer lè fẹ́ ṣe. prayer tọ̀dọ̀ mi ni èmi ò ń fi omi gbàdúrà nǹkan tí Olúwa fi rán everybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní kí n lọ lọ́run fi rán mi bá mi gẹ̀ẹ́tẹ̀ ní kí n yẹn gbé ìṣòpò òtútù kó fọ́ sáyẹ̀ báyìí. As many as possible ẹ bá gẹ̀ẹ́tẹ̀ so then ma like ẹni kí n yẹn kó jẹ́ takọ̀tabo tó bá kó díẹ̀ kó náà kó díẹ̀ so. ṣé kànáà bí wọ́n ti. anyone any king ṣàdùkọ wà lára ẹ. ṣẹṣẹ aṣọ pé everything. ẹ má wà òkè tí a bá ti rà dé. ó dìgbà tá a bá kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀ náà ẹ lọ gẹ̀ẹ́tẹ̀. ẹjọ́ ìjọba mi jíjà a máa kẹ́tẹ̀ wá. jẹ́ àlọ́. kí ló tábìlì sí di ìgọ̀ báyìí. ṣé àwọn tó organize program náà gbé fóòmù fún àwọn fẹ́ bà program jẹ́ sí ti tó ẹgbẹ́ kò. ambulance máa débí lè ní lórí yín ò pé. Sidi gbé tuntun dé o oyin mama oyin mama oyin mama. àwọn ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. tó kú bọ̀ ọ̀dẹ̀ dábí gbòkìlì. Báwo ni fẹ́ ṣe níbo ni mo fẹ́ gbé gbà níbo ni kí n ti rówó tá a jẹ mi sí ẹni sí èmi nìkan ni mo dá ṣe wàhálà yìí ní sí báwo ni fẹ́ ṣe. Mo ti wá délé gbogbo mi tó yẹ kí n wá tó kù mọ́ ni mo ti wá dé mi ò rí
Gbogbo èèyàn ló ti ń pè mí lọ́sùn lọ sí gbogbo gbèsè tá jẹ báwo yìí fẹ́ dá padà. Ìyá ìtún pé ìyá ìtún pé ní sí báwo kí ni mo fẹ́ sọ fún ìyá yìí kí ni mo fẹ́ sọ fún wọn. Kí ni ó yà kí tiẹ̀ kúkú pa mí dànù àbí. Hello ma ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìrọ̀lẹ́ ẹ fún mi di ìrọ̀lẹ́ má bá yín kówó yìí wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má kó wá ẹ jọ̀ọ́ má ẹ má tọwọ́ fún ìbọn bó ti sọ fún ìbọn bàbá yín kó wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ni mà ó wá pẹ́ jù 6 p.m. ẹ ṣe mo ti dáràn Tókunbọ̀ ìwọ àti Sídì ayé yìí ò ní dá gbogbo bí tẹ́ bá wà ẹ̀ ní ṣe oríire tí bá náà ti mú yín ẹni wẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ pé ok níbo ni mo ti fẹ́ rówó dì sí níbo mo ti fẹ́ rówó fún ìyá ilé sí gbogbo owó tí mo ní mo ti fi dá padà fún owó tí mo jẹ gbèsè lọ́wọ́ níbo ni mo ti fẹ́ fún ìyá ìlówó báyìí máa padà ta mọ́tò yìí máa padà ta mọ́tò yìí máa padà ta ní. Zuwala. Hello, Chairman. Hello, sir. Èmi ni. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Lórí ọ̀rọ̀ mọ́tò yẹn náà ni mo padà pé lórí ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ tẹ́ bá lè bá mi fi bí àbí 500,000 kún mọ́tò yẹn má gbélé ẹjọ́ nítorí Ọlọ́run mo kàn níṣòro kékeré díẹ̀ nìkan tó yẹ kí wá tà ní ó sì neat kò sí kankan tó ṣe. Sá ọ́fíìsì lẹ́wà kí máa gbé bọ̀ ẹ máa rí mi láìpẹ́ ẹ ṣègùn sá. Ayé mi ti bàjẹ́. Kò sí wàhálà. Sídì gbé tuntun dé oyin mọ́mọ́. Alọ́ba fresh kìló lórí òhà. Sídì mọ̀nà dá. Sídì ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sídì ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Kásẹ̀ oúnjẹ. Níbi kásẹ̀ rẹ̀ sí. Jọ̀lọ́fù ní. Fried rice ní. Kárò sẹ̀mó kó fẹ́lẹ́. Kárò kàkó fẹ́lẹ́. Kákúnyán lódó jíjẹnu tán. Ẹ̀fọ́ ríro ní dẹ̀gìrì àtẹwédú. Níbi ká ṣe bẹ́ẹ̀ Sídì ṣe yéye òye. Iná dídá is my hobby. Èmi gangan Alọ́ba fresh. Mo ti jẹun Sídì tipẹ́ òhó. Lọ́jọ́ tó Sídì mọ̀nà dá. Sídì ọlọ́wọ́ síbí ni o. Ṣọkọyọkọ̀tọ̀ ó gbẹnu tán. Sídì ló lè ṣe mo mọ̀. Hilda Baci. Ẹ kówó lé mi kí n ṣàrùn